Atọ́lágbé fóònù. Táwọn wò. Màmí ní bọ̀ yìí. Atọ́lágbé ọkọ mi ṣé dáadáa ló dé ẹ bàbá mi. Ọlọ́run. Ńgbà wo lẹ ti dé? Kí ló dé wàá bá wa ní ibi táwa lọ? Kí ló wàá bá mi lè bálẹ̀ kí wọ́n mọ̀ pé ọmọ mi náà ti dé? Irú ọ̀rọ̀ wo lẹ máa sọ yìí? Kọ́ wá bá yín lè bálẹ̀ bí sùn èèyàn bá tẹ̀yàn má dọ̀ ọ́ bò jẹ ni o pẹ̀lú bí ẹ ṣe múra dé gẹ́gẹ́ yìí ẹ bá mọ̀ kó bá mi. Tọ́mi wá. Kódà ẹ̀yin gan bí baálẹ̀ ṣe wó hàn pẹ̀lú ara tẹ́ ẹ mú. Yóò dáa fún ọ kárí ọmọ ajíbọ́sẹ̀. Ẹ ń bá lóun fojú burúkú ọmọ tèmi ojú ó tó àwọn fọ̀ dànù. Ẹyin aṣọ tó sì ní mo wọ̀ mọ̀ wọ̀ lónìí ni wọ́n lè máa pé ọmọ mi rí ṣe ń rí sí sòlò sí. Ẹyin arọ ọ̀rọ̀ tí mo sọ fún ọ̀rẹ́ ìwọ ọmọ yìí o mo ní kó mú ọmọ yìí sílẹ̀ kó máa kàwé ní kó máa bá amúgbámágbọ̀n bí ọba sì ṣe ẹ wà mú nǹkan yìí sọ́dọ̀. Bá mi irú ilé olúwa mi báyìí tí ẹ fẹ́ kọ́ máa lọ́nu oko yìí. Yóò bá pọ̀ rí ẹ̀fọn tó wéwu níbo ló ti kàwé tọ́ka oko ni ọmọ rẹ ó ti kàwé níbo bá ti ka ìwé mẹ́fà kọ́ ọmọ mú lọ bí ọba wọ. Torí bọ́ bá tiẹ̀ ka ìtí ọkà ní ìtàn. Yóò tiẹ̀ rí gbọ́n ká girama fóònù ọ̀dọ́ yìí. Bá mi èyí tí bá ti wí náà látẹ̀lé. Bá mi ilé tí mo ní ẹ máa bá lọ ó yẹ kẹ́ ẹ ti yanjú rẹ ó yẹ kẹ́ ẹ ti kó kúrò níbà yìí o torí ilé ń tiyàn lójú ilé káwọn ọ̀rẹ́ mi débí. Ẹ̀yin tó ń sọ ọ̀rọ̀ kọ́ sórí eléyìí àkọyanjú ẹ̀ náà nítorí tí ẹ̀ ṣe tó dùn mí ni pé mo ní òfowó ránṣẹ́ ká kọ́ rẹ́ eléyìí tá a bá rẹ́ ńgbà náà àmọ̀dá ètò òsì ní káyanjú àyanjú ẹ̀ lọ ṣùgbọ́n mo fẹ́ ká kọ́kọ́ tó eléyìí ṣe náà. Bá mi sẹ́wọ̀n nígbà tí mo ṣe ríṣẹ́ mo ní ẹ máa gbé bíbà yìí ní ìsìn ọ̀pọ̀ ti sún o bá mi so kẹjá mọ̀ bá ṣe yanjú gbogbo nǹkan. Ibi tá a bí ọ sí ọ̀dà tó báyìí. Bá mi lè kọ́ ọ̀rẹ́ tèmi dé bíbà yìí o kẹjá mọ̀ bá ṣe máa mójútó. Àlẹ́ ìmí ọ̀jẹ̀ ni ó sú ọ̀rẹ́ rẹ̀ ò ní ọ̀sọ̀ pé bí ọ̀dà. Àwọn ọ̀rẹ́ tó wí nǹkan ibi tí ẹ bí ẹ sí ọ̀dà tó báyìí kí ni sí ọ kì í sí ọ nìkan agbéléjà sójà rẹ ká lọ kí lọ fi ilé tuntun hàn agbìyànjú ọgbọ gbogbo owó tó fi ránṣẹ́ sí à kó o sì ní a máa lò láǹgbé. Àwọn tí wọ́n ti fẹ́ àwọn tí ò ti jẹun ọdún tà sí ni ọ̀jẹ̀ wọn wá. Àwọn bàbá tó fi wá fi ṣẹ́ lónìí máa ta ọdún tà sí. Ẹ ti báṣẹ́ jìnnà kódà ẹ ń gbìyànjú gidi gan ni ẹ kú iṣẹ́ náà. Ọ̀sán tó wá dé yìí kò ní pẹ́ ń bẹ̀ kò ní jẹ́ lè pẹ́ ẹ̀mí pẹ́ mẹ́rin ó gùn iṣẹ́ ò sì ní bọ́ lọ́wọ́ rẹ̀ nǹkan ò ní sí ọ kò ní sọ mẹ́ jù bẹ́ẹ̀ lọ. Bá mi ẹ ṣeun. Ẹ ti kún ẹ̀wọ̀n ló kù. Báàgì ẹgbẹ́ báyìí ẹ yà owó ẹ̀ nǹkan báyìí. Bá mi ẹ yẹn rò báyìí àǹtí mi ẹ fúsikẹ́. Ìyá ẹ ǹdẹ ẹ bá bà mí jókòó. Sọmọ wà pẹ̀lú alẹ́ kan náà. Bá mi ẹ fúsikẹ́. Ìyá mi ẹ yẹ máa bọ̀. Túnmíṣẹ́ kí ló porúkọ HOD yẹn náà. Professor Oyèṣíkù. Professor Oyèṣíkù. Oyèṣíkù. Tá a bá fẹ́ kó yé sí mọ́ a lè jẹ́ kó má sí mọ́ orúkọ dọ́kọ̀tọ́ wo ni ẹ kí ni nọ́mbà ẹ̀. Okay 080. 080. 381. 381. 732. Mi gbọ́. 732. 732. 98. 98. Hello, Prof. Chief Atọ́lágbé ló wà níbí. The same Atọ́lágbé náà ni. Ẹyẹ méjì ìjàṣà. Èmi náà ni Àkànní ọmọ oníyàwó mi bí. Yes. Ọmọ mi kan wà ní department ń bẹ̀ yẹn náà. Ni ó bá délé ló bá make àwọn complaints kan pé GP òun lò. Mo ní àìrú kọ́tọ̀kọ́tọ̀ wo nìyẹn. GP ọmọ tí wọ́n ò gbọ́dọ̀ lò ó. Gílẹ̀ ibẹ̀ ṣe kò gbọ́dọ̀ lò rárá ni. Túnmíṣẹ́ Atọ́lágbé. Aha! Very good. Am I kó lò ó? Yes.
ó dà máa ní kó yọjú níjọ́ ọmọ lọ́la òde ìyá yọjú. Mo ní gbogbo àwọn tó bá yẹ ẹ bá wọn sọ̀rọ̀ GP ọmọ tí wọ́n gbọ́dọ̀ lò àbí o. Nígbà tí kì í ṣe wípé tó bá tiẹ̀ jáde lọ́dọ̀ yín as a medical doctor kì í ṣe wípé ó fẹ́ máa kọ application máa wáṣẹ́ káàkiri síbi kan. Àwa máa kọ́kọ́ kì í mọ́lẹ̀ á gbé lọ sílùú ìbò á lọ practical experience. A fi oríṣiríṣi instrument tẹ́yìn prof pápá òfojú rírí I'm sorry to say ẹ má bínú jàre. A bí àwọn yẹn lọ kọ́ lọ́tún lọ́sì. A dẹ̀ dé àwọn hospital fún abẹ́sí ní ṣiṣẹ́ ti ẹ̀ bẹ́ẹ̀. Yeah, thank you so much. Ẹ ṣe ọ̀rọ̀ tí mo kọ́ ẹgbàgbé yẹn tí mo kọ́ fún school yẹn tó kéré department yẹn gan máa wá nǹkan kan máa kọ́ máa fi máa donate it. That's all right. Ẹ ṣe yeah, bye for now. Yeah. Thanks, Daddy. I'm up to have you as a father. Kò ṣe ohun tó dáa sórí bí a bá ṣe pa ọmọ ọ̀gbẹ́rì bẹ́ẹ̀ kọ́ la ṣe máa pa ọmọ àwọn kéèyàn ó ṣùṣù kan ní ọmọ orú àwa ò paasi ojú tì mí ojú tó wó nìyẹn ẹ̀bọ̀ tó kàn yẹn pé ọ̀rọ̀ tiẹ̀ náà wà níbi kan ṣe pé orí efó lóró ní. No, Daddy, ẹ̀fí kò ní mí Ọlọ́run. Gbogbo àwọn language tá a máa ń gbọ́ náà ẹ̀fí kò lọ́mọ. Wọ́n beef mi ní sá. Wọ́n beef ẹ̀ wọ́n yé beef ẹ̀ kí ló dé tán beef ẹ̀ àbọ̀ wọn wá nǹkan lọ́wọ́ tèmi ni. Bí a kẹrọ mi sí wọn. Mi gbọ́. Mo ní bí a kẹrọ mi sí wọn. Mẹ́rin ràn wọ̀ bẹ́ẹ̀ ni ó ti gbàgbé mi ẹni tó ṣù ló gbàgbé ẹni tó kò lè gbàgbé ó ti gbàgbé láti year 1 bá ṣe ràn ẹ̀ náà nìyẹn tó jíṣẹ́ ìṣọ̀gbọ̀n fẹ́ bọ́ ọ̀pẹ̀lọpẹ̀ pa sáré ìrèsí náà ló fi dèrò 200 level tó di 300 level tó di 400 level tó di 5 àṣà ń tó gbogbo ẹ̀ títí tó fi dé final yìí náà ni tábà ti rán ẹ wá jíṣẹ́ má gbé orí fóònù jáde o ìyẹn náà dà kò dá púpọ̀. That's my son. Sorry, can I just call my lawyer? Doctor, don't try it. Because any statement you uttered here will be used against you in the court of law. Move. Move. Doctor, kí ló dé? Kí ló ń ṣẹlẹ̀? Everything is under control. Please, call my lawyer, Kede Daddy. Officer, session will be Headquarter. headquarters.
odò tó ṣàn wẹ́rẹ́kẹ́ 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 omi ilé ènìyàn. Omi ilé ènìyàn o, omi ilé ènìyàn, odò tó ṣàn wẹ́rẹ́kẹ́ 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 omi ilé ènìyàn. Bó bá dẹ́yìn ìbùlé òṣìlẹ̀ yóò dá bàtà. Omi ilé ènìyàn. Bàbá ṣàn lọ sí wáta tún ṣàn lọ sẹ́yìn o. Omi ilé ènìyàn. Bàrẹ̀gbèrí òkun ta rẹ̀gbèrí ọ̀sà. Omi ilé ènìyàn. Bó ṣe wù kó pẹ́ tó a ó pàdé lọ́jọ́ kan. Omi ilé ènìyàn. Rere lèmi wá ṣe mi ò ní í ṣèkà o. Kóre bá di bí ìpàdé dọ̀hún o. Omi ṣàn gba gúúsù ó ṣàn gba àríwá. Ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. Omi àtúnṣàn pàdé lọ́jọ́ kan. Ẹni ṣe ohun ètùtù máa kíyè sẹ́kùlé o. Sáré sáré ayé kó rántí àtúbọ̀tán o. Àkógi lépa tẹ̀yìn ni ẹ máa rò. Àmọ́ òkun ṣe ká rántí o ẹ̀san ń bọ̀ o. Ẹ̀yìn lágbìrán ọ̀rọ̀ ìkàṣẹ́ gbọ́ o. Bójú bá kojú ẹnu arí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Gbogbo amọ̀ níṣe ni àfàìmọ̀ níṣe ni o. Àtẹ̀yìn àṣẹnitán tó tún bá ní dárò. Ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnnà o. Èṣù olèrè iye tó dá ló máa kọ́. Olè òní gbé ẹlẹ́rù ló máa gbé. Ọ̀tá fà sókè yìí dóbò orí máa gbọ́. Bọ́ba yìí ò rí ẹ tọ̀run wò ṣe rẹ̀. Omi ilé ènìyàn mo wí ara mi. Omi ilé ènìyàn ṣògbọ́ ọ̀rẹ́ mi. Omi ilé ènìyàn. Ọ̀gá ẹ káàárọ̀ sà. Báwo ni secretary? Fine sà. Ṣé ẹ ti rí GM láàárọ̀ yìí? Mi ì tí ì lù rárá. Ṣé wọ́n ti béèrè yín lẹ́ẹ̀mejì láàárọ̀ yìí? Wọ́n ní kí n fún yín lẹ́tà yìí. Lẹ́tà? Ọmọ kan. Gbọ́, fáìlì tí mo gbé sí orí tébù ẹ̀, ẹ tọ́lá sí fọ́ọ̀chà ẹ̀ kí owó yẹn dá káàntì mi. Ṣé gbọ́? All right sir. What? Àkóbá lélẹ́yìí o. Àfọ́fà ni kò ṣàkóbá. Ọ̀làdé. Tọ́hún tírélà mi ò lè kó lọ sí Ejìnà Waterdown. Mo mean chlorine àti yálàn. 90 tons la kó lọ pẹ̀lú tírélà 30 la supply fún wọn. Ilẹ̀ yẹn kó lọ sí Ejìnà Waterdown. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní 20 tírélà pé ilẹ̀ kó wá. Pé 10 tírélà tó kù ẹyẹ ẹyọ lẹ kó ránṣẹ́. Báwo ló ti jẹ́ bẹ́ẹ̀? Ọ̀gá níṣe wọ́n ṣeré wọn jẹ́ ṣe irú ẹ̀ wọn ò ní fẹ́ tẹ́. mo mọ̀ ṣe tó pé 30 tírélà. Stop it! Wọ́n mọ̀ ṣe kí ni kó pé kí ló gbé irọ́ tó ń pa tó ń gbé. O mọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́tà ti wá látọ̀dọ̀ àwọn government supply association ipe àgbọ̀dọ̀ iléeṣẹ́ wa gbọ́dọ̀ gba iṣẹ́ lọ́wọ́ iléeṣẹ́ nǹkan mọ́ àdẹ gbọ́dọ̀ supply ibi kankan mọ́ látàrí nǹkan tó ṣẹlẹ̀ ó fi dìgbà táwọn bá tó ṣe ìwádìí tó tọ́ àti ìwádìí wo lè wọ́n ló fẹ́ kí wọ́n ṣe ìwọ ló wà ń di gbogbo ẹ̀ ìwọ ló ń supply ìwọ ló kọjá pé kò sáà ń dá ẹ jẹ ní tí mo mọ̀ ni pé bọ́ọ̀lù ti jókòó wọ́n dẹ̀ ti pàdé ṣáwa ni pé ká fún ọ. Ọ̀gá. Wẹ́ o lè má rí kànú ẹ̀ wọ́n ní pé wọ́n fún ẹ ní 24 hours kó fi kó gbowó tó ṣẹ́kù ọ̀gá tó ṣẹ́kù ó tún wà ní ìwé yẹn kó dá padà níbẹ̀ kọ́ òun fi ẹ̀wọ̀n ṣeré ni. Ọ̀gá ẹ wá ẹ jóná kí n dá owó 10 trailers padà níbo mo ti fẹ́ rí ẹ sọ fún mi ná. ẹ jóná trailers wọ́n jáde. Ṣẹ̀rọ̀jú ayé abẹ́ orí, ìbànújẹ́ nìkan nìdùnnú ẹlòmíì. Kẹ̀kẹ́ ẹranko bàbá jẹ́ tọmọ èèyàn onídùn, Ọlọ́run má jà ṣubú fọ́tayọ̀ ẹ̀ ṣàánú. Ìfín lẹ́tà yìí. Àkóbá lélẹ́yìí o. Àfọ́fà ni kò ṣàkóbá. Èmi Kọ́ládé Adésínà ṣé òun epo ni abẹ́ ìrówó rà ẹ̀yin Ọlọ́run má jẹ́ ara rìn fẹsẹ̀ sí o, Ọlọ́run má jẹ́ ara rìn fẹsẹ̀ sí o.
àṣekágbákò ewu ojú pópó ọlọ́run má jẹ́ ara rìn fẹsẹ̀ sí o. Madam, owó káàdì tá a fi máa rẹ́gísítà patient ẹgbẹ́ wa dà. Èló ni? 2,000 naira péré ni. Ẹ wò ṣe ẹ máa bá mi tọ́jú wọn lọ. Báàgì mi wà nù mọ́tò, inú ẹ̀dẹ̀ lówó wà. Wọ́n dẹ̀ ti gbé mọ́tò lọ. Kò sí nǹkan kan tá a lè ṣe o. Ṣé bẹ́ẹ̀ náà lẹ sọ pé kọ́kọ́ mi lọ gba police report wa? Kò sí nǹkan tá a lè ṣe láì rí owó láì gba káàdì, kò sí treatment kan tá a lè start lórí. Nọ́ọ̀sáyọ̀ kí ló dé? Kí ló fa ó gbariwo? Nọ́ọ̀sáyọ̀. Madam yìí ni mo ń béèrè owó káàdì patient wọn gbé wá lọ́wọ́ wọn. Wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn ti gbàgbé báàgì àwọn sínú mọ́tò ọkọ wọn. Madam ẹ gbọ́ kí ló dé? Ẹ wò má ṣe rí báàgì mi inú ẹ̀ lówó wà kò dẹ̀ sí ń bínú mọ́tò ọkọ mi ló wà tó bá ti dé báyìí máa sanwó mi. Ibi yóò kì í ṣe charity home. The least a lè ṣe fún wọn ní ká fún wọn ní first aid treatment. Kò síbẹ̀ ṣe lè escape kẹ má gba káàdì bíbá. Madam ẹ má gba káàdì o. À ń ṣe charity o. Okay, nurse Ṣadé. Organize bó ṣe máa fún patient yẹn ní first aid treatment. Hello, orí ẹ burú ni ṣé o mọ̀ kémi mú bá ẹ sọ̀rọ̀ ni. Tó bá dẹ̀ wù ẹ́ jẹ́ kí gbogbo àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ mọ̀ kémi ni mò ń sọ̀rọ̀. Tó bá wù ẹ́ kó jẹ́ wọn mọ̀ wo èmi ò lọ sí tọlọ́pàá kankan o èmi ti já dànù ń tèmi. Ẹ wo ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ á ní problem kan sí ibù ọkọ mi ò sí bí wọ́n lọ gba police report ẹ̀yin náà lè wá bá wa. Kó lórí aago fún mi jọ. Hello. Ẹjọ́ fún mi fún yín mo fẹ́ sáré fi bá ẹni tí ó bá mi sọ̀rọ̀ ní. Fóònù mi báwo àti pé mi tẹ̀ ní credit lórí fóònù mi kan. Náà Ṣadé àti ní credit wà lórí fóònù wọ́n fẹ́ fi kọ́. Ṣebí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ò lówó lórí fóònù. Ok ẹjọ́ ṣé ń ta káàdì? Ṣé hospital jẹ́ ibi tó ti ń ta káàdì? Àfi ta káàdì mi. Ok ibo mo ti lè rí káàdì ẹjọ́? Tẹ bá jáde síta tẹ bá ń sùn àjùdè ẹ máa rí káàdì. Ẹ ṣe. Madam ẹ má pẹ́ o. Ẹ mi ní pẹ́. Alpha ṣé wọ́n dẹ̀ ti sanwó? Wọ́n máa tí ì make ẹ̀ o nǹkan tí wọ́n sọ fún mi nípa àwọn fẹ́ lọ ra recharge card níta tó fi máa pe ọkọ wọn ò dẹ̀ tí ì dé. Ọkọ wọn náà ẹnu lọ látẹ̀kùn fún police report almost 2 hours ago àárín ìyàwó náà sì yẹn tó sọ pé ó lọ ra recharge card for almost 30 minutes. Okay, àwọn tó ń jọ gbé wọn wá ń kọ́. Àwa rèé o. Ó ti ẹ̀ dá ẹjọ́ Mr. Man ìtẹ́yìn náà bánlẹ̀ yìí kẹ́ bá wọn ṣe díẹ̀ bẹ́ẹ̀ ni ibi yóò kì í ṣe charity kò sí bá ṣe lè ràn wọ́n lọ́wọ́ tó a gbọ́dọ̀ gba card bó ti ń ṣe iyekíye tó wà lápò yìí kẹ́ bá wa ṣàjọ kẹ́ bá wa sọ kẹ́ fi gba card fọkùnrin so that a máa fún wọn ní ìtọ́jú tó péye. ẹjọ́. Èèyàn máa ṣe oore kọ́kọ́ wa dáadáa oore ni àwa wá ṣe o. Oore la ṣe. Torí tí mo bá tiẹ̀ pé ó yẹ kí làákàyè tí wọ́n fi dé ẹ wò bó ń ṣe iyekíye ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ fún hospital yìí láti gba káàdì fún arákùnrin yìí. Abẹ́ ẹ̀gbọ́n madam ó dàbí ẹni wípé àwọn aláìsàn tẹ́ ẹ̀ máa tọ́jú ẹ̀rẹ̀ ẹlẹ́àìsàn tí ń bẹ lára wọn ó ti wọlé sí i la. Bí ọba jẹ́ bẹ́ẹ̀ aláwọn gbé èèyàn wá ara wọn lọ́dẹ̀ ilé ká ìgbé ẹ̀dẹ́ yìí
ẹ̀yin bá wí pé ó yẹ ká ràn wọ́n lọ ó yẹ ká lè sanwó káàdì. gẹ́gẹ́ ni wọ́wọ́wọ́ gẹ́gẹ́ ìyẹn sọ fún ọ pé orí mi kò pé ìwọ wá fún ní èsì sí títí ò dá lẹ́nu eléyìí ìwọ sọ fún èmi pé orí tètè mi kò pé àbí orí títí ẹ gángan ọ̀rọ̀ pé kò pé kankan títí yẹn bá soso orin fẹ́fẹ́ dà ṣiṣẹ́ bó yẹ kókó tẹ ìdúpẹ́ ni ooo aláìmoore ẹ̀dá ni wọ́n ìfẹ́fẹ́ aláìmoore yà ṣe yọ ọ̀rọ̀ ń bẹ́ bí ààrẹ ni lọ́wọ́ ààrẹ ni lọ́wọ́ ni ààrẹ wọn lọ́wọ́ ni kò sí kankan títí ẹ lè gbàlápò lálàpò títí wa títí yá bàbá. ó ti dáńgbà yẹn tẹ́ ẹ bá ti ní nǹkan tẹ́ fẹ́ ṣe fún wa a ti fún wọn ní first aid treatment ẹ máa gbé wọn lọ. jẹ́ ọmọ dàrí nurse ṣe ti ní nǹkan tẹ́ dálẹ̀ báyìí sí patient náà gbélé ẹ̀ sì tí ó gbé wọn lọ ẹni nìkan lọ ó wá dọ police report látàárọ̀ àárín nǹkan náà tún ló lọ recharge card àwọn sympathizer náà wọ́n lọ kí nìkan tẹ́ fẹ́ kí lè fẹ́ kó ṣẹlẹ̀ báyìí sí kí ni ká fi ẹni yẹn ṣe ṣe fẹ́ dẹ́rọ̀ sí iléeṣẹ́ ìrọ̀rùn ni kí lè fẹ́ ká ṣe báyìí sí. matron. Yes. Kí ló dé? There's an emergency. Níwẹ̀. Ní emergency ward ni ma. Kí ló ṣẹlẹ̀? Patient tó wà ní emergency ward yẹn tí wọ́n ní accident. Ṣé ọmọ ara injection tí doctor ní ká pack sínú páálí kó ti expire pé ká má lò? Yes. Ara àwọn injection yẹn ni doctor ni wọ́n ti mú fún tí wọ́n fi inject wọn. Wọ́n inject ẹ̀ jẹ́ mi. Are you sure? So injection yìí ni doctor fún patient tó wà ní emergency ward yẹn. Mo sure ma. Injection yìí náà fún wọn. Kí ló wá ṣẹlẹ̀ sí báyìí? Ó ti ń gas. Ó gas. Ó ti ń gas. Expire injection lè ta kó sí side kan ní side wardrobe ẹni a máa dispose yìí ṣé kìí ṣe ò lè fún. injection wo ni ò lè fún yàn. dókítà ẹ̀ lè fún lélẹ́yìí ṣé rántí ẹ̀ tó kún ti expire pé fúnra ara yín lè máa lọ dispose àwọn kìíní ẹ̀ òun la ṣe kó sínú cupboard dókítà ṣé òun lè lọ fún the man is gasping for breath and need yìí sí urgently dókítà ẹ̀ máa bọ̀ dókítà. ìwọ náà kọ́ dókítà ìwọ náà kọ́ ọ́ bàbá tó bí ẹ ló bá tiẹ̀ jẹ́ ọ́ dókítà ìwọ náà kọ́ ọ́ ìwọ náà kọ́ dókítà ìwọ náà kọ́ ọ́ bàbá tó bí ẹ ló bá tiẹ̀ jẹ́ ọ́ dókítà ìwọ náà kọ́ ọ́. Òṣogbo ẹ wọlé náà. ọ̀gá mi lónìí. 500 naira. ọ̀gá mi owó kọ́lọ́jà jù. sẹ́yìn sáré. àwọn òǹsáré à ń ṣe dẹ́rẹ́bù ní pàràgà náà. ẹ̀rù ń bà mí. kò sí wàhálà. after ìṣẹ̀lẹ̀ ní ìsìn. níbo. ẹ ṣẹ̀ṣẹ̀ ọ̀nà yọ. ṣé o. ó dà àwọn èèyàn ti kú lọ́pọ̀lọpọ̀ gidi gan. ó bẹ̀rẹ̀ ní accident ṣẹlẹ̀. ẹ ṣẹ̀ṣẹ̀ ọ̀nà yọ. ọ̀nà ọ̀yọ́ bẹ́ẹ̀ ni sà. báyìí náà lè ó sì pàdé ọ̀nà ètò tó lọ́pọ̀ ọ̀nà ọ̀yọ́ náà ni. ọ̀gá dẹ́fà ń wọ̀ lọ mọ́. ẹ lọ bọ mọ́. ó ní mi ò lọ mọ́. ṣé bó sọ pọlẹ lẹ́nu lọ. nígbà máa ń pé mọ̀ lọ Òṣogbo tí mo sì jẹ́ wípé mo gbọ́ iṣẹ́ tí mo ń bá lọ Òṣogbo iná wọn lọ ti ṣẹlẹ̀ ní ọ̀nà ọ̀yọ́ inú mo ń bá lọ kí lọ yà wọ́n ní jẹ́ tó wà ń bẹ̀ ní ọmọ pé accident ni wọ kámẹ́rà tí mo gbé lọ yìí ká débẹ̀ ká yà wọ́n ká dẹ̀ lọ fáwọn ìwé ìròyìn wọ́n sojú àwọn tó bá ti kú nínú ìwé ìròyìn wọ́n parí. ẹ̀ ń ṣàǹgá kí mo sọ báyìí ṣe. ẹ fún mi lọ́wọ́ mi náà. wo òkú ìsanwó okó sí oníwèé ìròyìn ní ikú nílẹ̀ là ń kú lọ. ẹ wo arákùnrin ẹ wò ẹ ní sùfẹ́ mi ara yín ẹ má dá wà dúró o ẹ sanwó mọ́tò fún wọn o àbí kí ló dé ṣe ìlẹ́gbẹ́ mọ́tò fún wọn ni. à ń torí àjàjà ní kiri wọ́n ń sílẹ̀kùn ní òun ìyá ọ̀nà ẹlẹ́nu gbọ́dọ̀ sọ̀rọ̀ wípé irú ẹ̀sẹ̀ tẹ́lẹ̀sẹ̀lẹ̀ lọ́nà ẹ̀yọ́ tí mo lọ kọ́pùrẹ́ẹ̀tì yẹn tí àwọn èèyàn rẹ irú àwọn èèyàn rẹ tó bá wà ń bẹ̀ wọ́n fi lè rí nínú pépà ńgbà bá ti jáde wípé àwọn èèyàn yín ọwọ́ ẹ̀ náà jẹ́tì tó ṣẹlẹ̀ náà yọ ẹ sì rí kàmẹ́. àwọn èèyàn rẹ ló wà ń bẹ̀ kí sáwọn èèyàn tèmi àwọn èèyàn. orí ẹ̀ ò pé wọ́n ọ̀gá jẹ́fà. tẹ́ bá ń ya fọ́tò níbikíbi ẹ máa fura.
fọ́tò kan kọlọ́run ṣọ́ wa lọ́wọ́ wọn àwọn kan ya fọ́tò àwọn kan lo fọ́tò. Níbo lẹ lọ? Ó ti yá ọmọ gbèsò. Igbó. Mi ò mọ bí tí mò ń lọ, sáǹsó. Ẹ mọ bí ẹlẹ́dẹ̀ ní kí máa nìṣó, tó náà ní kí máa ń lọ ni. Màdúgbò bẹ̀ ni, ibi tí accident ti ṣẹlẹ̀ ni mò ń lọ. Ayé ìṣẹ̀lẹ̀ lọ, express lẹ lọ yẹ. Express ni, ẹ bẹ́ẹ̀ ni ó ní sòdákùn tó lọ lọ. N bá fẹ́ lọ bẹ̀rẹ̀ fọ́lẹ́ là lówó yín, orí gbogbo ẹ ti fi pa gan, tó dọ̀ bẹ̀rẹ̀ pọ̀ gan. Nígbà tí yẹn sọ̀kú, kó o gbé mi débi accident wa, tí mo rí bí mo ṣe rí, oníwèé ìròyìn ni mí, kó o rí irú ẹ̀gàn kó o gbé alọ́fẹ̀ẹ́ ni, nìṣó ń bẹ̀. Níbo? A gbọ́dọ̀ tètè lọ ọjà gbogbo tó wà mẹ́ ká lè gbé sórí afẹ́fẹ́ kí wọ́n lè rí àwọn èèyàn tó bá kú mẹ́ àwọn bóyá àwọn èèyàn yín bá wà mẹ́ náà wọ́n ti rí mẹ́. Ẹ máa gbọ́ ibi tí bíbẹ́ tẹ́lẹ̀ máa gbé lọ 400 náà máa gbà owó tó gbogbo ẹ ti jí pa. Wọ́n fún ẹ lówó ọ̀dà nìṣó. 400. 400 nìṣó tí wọ́n ti kọ́ wọn kù sá. Ẹ máa bí nípa ẹ̀ bọ̀rọ̀ sí fún wa. Omi ilé ènìyàn odò tó ṣàn wẹ́rẹ́kẹ́ 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 omi ilé ènìyàn. Omi ilé ènìyàn omi ilé ènìyàn odò tó ṣàn wẹ́rẹ́kẹ́ 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 omi ilé ènìyàn. Bó bá dẹ́yìn ìbùlé òṣìlẹ̀ yóò dá bàtà. Bàbá ṣàn lọ sí wá tá a tún ṣàn lọ sẹ́yìn o. Bàrẹ̀gbèrí òkun tá a rẹ̀gbèrí ọ̀sà. Bó ṣe wù kó pẹ́ tó a ó pàdé lọ́jọ́ kan. Omi ṣàn gba gúúsù ó ṣàn gba àríwá ìlà oòrùn àti ìwọ̀ oòrùn omi àtúnṣàn pàdé lọ́jọ́ kan ẹni ṣe ohun ètò máa kíyè sẹ́kùlé o sáré sáré ayé kó rántí àtúbọ̀tán o àkógi lépa tẹ̀yìn ni ẹ máa rò àmọ́ òkun ṣe ká rántí o ẹ̀san ń bọ̀ o ẹ̀yìn lágbìrán ọ̀ràn ìkàṣẹ́ gbọ́ o ojú bá kojú ẹnu àrí dẹ̀dẹ̀rẹ̀ gbogbo amọ̀ níṣe ni àfàìmọ̀ níṣe ni o ẹ̀yìn àṣẹnìtàn tó tún bá ní dárò ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnnà o èésù olèrè iye tó dá ló máa kọ́ olè òní gbé ẹlẹ́rù ló máa gbé ọ̀tá fà sókè yìí dóbò orí máa gbọ́ bàbá yìí ò rí ẹ tọ̀run wò ṣe rẹ̀. Omilé ènìyàn mo wí ara mi. Omilé ènìyàn sọ fún ọ̀rẹ́ mi. Lábẹ́ Sòkòtò ni àwọn èrè tí wọ́n wá kí láti ẹjọ́ ẹ bá sọ ẹ̀jẹ̀ rẹ̀ òun ti dé. Ṣẹ̀rọ̀jú ayé abẹ́ orí ìbànújẹ́ nìkan nìdùnnú ẹlòmíì kẹ̀kẹ́ ẹranko bàbá jẹ́ tọmọ èèyàn nídùn Ọlọ́run má jà ṣubú fọ́tayọ̀ ẹ̀ṣà mi kò ṣẹ́. ṣàfọ́ gbìyànjú òun ò ní nǹkan méjì bí ó ṣe pé òun kò wọ́n kọ́lé náà ìyá mi ò sọ̀rọ̀ mọ̀ ní fi àwọn láwọn ọ̀lọ́nà méjì bí ó ṣe pé káwọn ò fi orú àpàtà kọ́lé ẹ̀yin lẹni wípé bírun máa lẹ̀ bá béèrè ohunkóhun tádáyé bá ti fún lóúnjẹ rẹ̀ ẹni dandan ní kírun máa lè ó sì pèsè tọ́ òrìṣà ajé o irun máa lẹ̀ ajé o ibikíbi tó bá wà kó sáré tètè wá
torí ìwọ ló sọ̀rọ̀ ó ní ògún kò ní gbowó bọ̀rẹ̀ lọ́wọ́ èṣù àwọn á fẹ́ gbowó lọ́wọ́ rẹ báyìí á fẹ́ gbowó lọ́wọ́ rẹ ká gbé fún Adélakùn kádélakùn ọmọ rówó náà kọ́dẹ ní iyì kọ́dẹ ní ẹ̀yẹ gbogbo tí ma ti ṣe fún bí lónìí àrọ́rọ̀ mọ yóò jẹ yóò sì jí ṣe bẹ́ẹ̀ ni yóò rí tọ́ ọyá ẹ̀bọ̀rajẹ́ o ẹ̀bọ̀rajẹ́ o ẹ̀bọ̀rajẹ́ o ọyá sáré tètè kó wá jẹ́ mi abiyamọ kò ní gbogbo ọmọ rẹ̀ kó má tẹ́tí wẹ̀rẹ̀ sáré tètè ibikíbi tó bá wà ẹ̀bọ̀rajẹ́ o ẹ̀bọ̀rajẹ́ o ẹ̀bọ̀rajẹ́ o. kọ́lẹ́jẹ́gbọ́ àwọn olùgbọ́ ìjọkùnwọ̀rọ̀ awú ọ̀dàn máa wọ̀ awú èjòlá olódìfá fún èrìgì àlọ́ tí yóò jágbó obì kí èrìgì àlọ́ tó jágbó obì tán Ifá lóhun gbogbo yóò tẹ̀ lọ́wọ́ ohun gbogbo yóò tẹ̀ lọ́wọ́ ìkúnnùkú àwọn wọn gbọ́kùn rúrú àwòdì àwọn wọn gbọ́mìà a ò rírú àwọn báwọ̀ rí olódìfá pọ̀ kíni ni wọ́n ní wọ̀ kíni ni ò lè là mọ́ ọ̀kíni ní bá gbọ́ ló bá káwọ́ mọ́ nínú sunkún wọn gbọ́ lọ ó pàdé àwọn abógun dí òdi ọ̀run wọ́n ní wọ̀ kíni ni èmi lóde tó fi káwọ́ mọ́ ní tó fi sunkún wọn gbọ́ ó ní gúnlùkún àwọn wọn gbọ́kùn rúrú àwòdì àwọn wọn gbọ́mìà àwọn olódìfá fẹ̀mí ọ̀kíni ni wọ́n ní wọn ò lè là mọ́ èyí ló mú mi káwọ́ mọ́ ní sunkún wọn gbọ́ lọ wọ́n ní kó padà sílẹ̀ kókò ta nìdínlógún kó tó délé gbogbo tí ó fẹ́ ni ó rì gbogbo tó fẹ́ ni ó rì. àṣẹ o àṣẹ o àṣẹ o. Oyè mi. Wọ́n ní àkẹ́tì ńlá gi kótókótó tí ò gbọ́dọ̀ lẹ́yìn kí ó ní tó fẹ́ gbà lọ́wọ́ gi. Bẹ́ẹ̀ kọ̀ọ̀kan títí ń wẹ́jú wẹ̀dọ̀ nínú àbàtà ó ní tó fẹ́ gbà lọ́wọ́ àbàtà ó ní nǹkan tó fẹ́ gbà ń bọ̀ ṣe sùúrù. Adélakùn kí ni orúkọ arákùnrin tí ẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ àyè? Bàbá mo ti gbàgbé. Bọ́lájẹ́ o owó ṣégidọ̀ jẹ́ àlọ́ rẹ̀ jẹ́ àṣẹ sùúrù fún arákùnrin yìí ajẹ́ ìsìn rẹ̀ ò tí ì mọ́dẹ bẹ́ẹ̀ àgùntàn rẹ̀ ò tí ì nírọ̀rọ̀ lọ́rùn ọmọ kékeré ni kò mọ náà jẹ́ àṣẹ sùúrù fún jẹ́ fún yín ọjọ́ méje péré lẹ́yìn ọjọ́ méje yìí jẹ́ àwo tí ó mú wa tó bá ti mórúkọ yìí wá ká sí ọ̀hún fún. Adélakùn irú kìlọ̀ fọ́rẹ́ rà yìí irú kìlọ̀ fọ́rẹ́ rà yìí ọmọ bùnú o inú rẹ bú báyìí o sì lóòrùn sá. n tó ṣe yí ọ̀dà ṣe bí mo wí fún ọ èyí sọmọdé kí ni orúkọ arákùnrin ọwọ́ àǹjẹ̀nu wúyẹ́wúyẹ́ òsì wọ́ jẹ́ kí n sọ̀rọ̀ fún ọ tó bá lọ ṣèṣì kó tó di ọjọ́ méje lónìí tó bá mú orúkọ wá wọ́n àfẹ̀mẹ̀kọ́ má jẹ́ pé gbogbo bí tó wọkọ̀ dé orin ṣẹ̀díbẹ̀ ó wà jẹ́ pàṣàpàṣà nínú yà kí mo fọ́. ìgbé tí n bá gbé òkú nǹkan kan kọ̀m̀pìlì mo gbé completed ẹ̀ wá síbi kan. ọba wù ọ sáti orúkọ rẹ ló ṣe pàtàkì ọgbọ́n tó ọba wá kọ̀ tó ọba mọ́rúkọ níbì o ti rí jẹtẹ́lẹ̀ àbí kí mo sọ fún ọ o ti rí jẹtẹ́lẹ̀ ó rí mẹ́rin ráì ọ̀ sáré sọ́dọ̀ owó ni. mo dé ṣẹ́gbọ́n mo dé màá gbé bọ́ọ̀sì kí n gbé láàgè ní ìgbé wá bì. ń bọ́ ní mo gbà wọ́n. ṣe rojú ayé abẹ́ orí ìbànújẹ́ nìkan nìdùnnú ẹlòmíì kẹ̀kẹ́ ẹranko bàbá jẹ́ tọmọ èèyàn nídùn ọlọ́run má jà ṣubú fọ́tayọ̀ ẹ̀ṣà mi kò ṣe. àwé òkúta ẹgbẹ́ títì. ìjọba àdúgbò tí àbójú lákòrò ọgbọ́n lọ. àwé. gbé láyé mi mo gbé kí ni ti sẹ́nu sọ fún bàbá yìí torí ọlọ́. ṣẹ́rí báyìí o òròmọdìyẹ tí ọkọ̀ tó bá dàgbà ṣá ò ní gbé ní kékeré ẹni ọlọ́run ò pa sẹ́ni tó.
gbogbo kìràkìtà ẹ̀dá nílé ayé bọ́lọ́run bá ti kọ́ ni orí ẹni ò bá gba àbọ̀dé múnimúni ṣe lásán ni. Bàbá. Orúkọ yín. Bàbá. Orúkọ wa. Ẹ fún ni. Onídáhùn fún bí ṣíṣe orúkọ rẹ̀. Orúkọ mi. Ẹ wo n ò rí mbẹ o ẹni tí mo mú aṣọ ẹ̀dí ẹ̀ wá bí nígbà tí yé débẹ̀ bóun tó gbé tó pòórá ni o bọ́ọ̀rọ̀ gàwọ́ gbó lọ ni o gbogbo inú gbogbo bí tá mo ti mú aṣọ ẹ̀jẹ̀ ni mo wá mi ò rí. Burú kí wọ́n fọ́ burú ẹlẹ́dàá yà rẹ mẹ́ta gbọ́nù àfẹnukọ́ bá yà wèrè. Bá yà wèrè. Mi ò lè yà wèrè ìran mi ò yà wèrè rí ṣé dídì ilé ìyá mi ni àbí dídì ilé bàbá mi ni kò sí wèrè nù rẹ wa yóò ti abẹ́ látòrí mi. Wọ́n fọkùnrin rẹ̀ fọkùnrin ẹ̀ wò. Orí mi ó ti burú. Kò lè burú. Mo sọ̀rọ̀ fún ọ ẹ̀bẹ̀mọ̀kọ́ má yà wèrè. Kò lè burú. Kí mo fún ọ ọjà adélé. Bàbá ẹ wo ẹlúlu ní kànáà kó mọ́dún bẹ̀ ó ní tapá ti tan òun ìlọ máa lọ sí ẹ wo ń lọ gbogbo ọ̀nà wọn borúkọ wá bí ebi kí lè pe wèrè pàṣẹ ni ọdí èsì kèé sí láyé. alele abọ́dọ́dún búburú yìí ó fẹ́ lọ́wọ́ kẹrọ. Kẹrin báyìí o òròmọdìyẹ tí ọkọ tó bá dàgbà ṣá ò ní gbé ní kékeré ẹni Ọlọ́run ò pa kò sẹ́ni tó lè pa gbogbo kìràkìtà ẹ̀dá nílé ayé bọ́lọ́run bá ti kọ́ ni orí ẹni ò bá gba àbọ̀dé múnimúni ṣe lásán ni. Orúkọ yín orúkọ wa kò ní dáhùn fún bí ṣíṣe o orúkọ rẹ̀ orúkọ mi kò ní dáhùn fún bí ṣíṣe o ẹlẹ́dàá mi ẹlẹ́dàá rẹ̀. Hello doctor. Hello doctor. Ẹ jọ̀ọ́ ọ̀gbẹ́ni tí mo gbé wá sọ́dọ̀ yín ẹ bá mi sá gbogbo pa yín láti bá mi take care ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tó bá yẹ pé ẹ fẹ́ gbé lọ sílùú ọba ni láti rí ìtọ́jú tó péye ẹ bá mi gbé lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run doctor. Má rí yín létà ṣẹ́gbọ́n bàbá yín sọ̀rọ̀ létà ṣẹ́gbọ́n ẹ ṣé gan ni. Omi ilé ènìyàn o omi ilé ènìyàn odò tó ṣàn wẹ́rẹ́kẹ́ 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 omi ilé ènìyàn. Omi ilé ènìyàn o omi ilé ènìyàn odò tó ṣàn wẹ́rẹ́kẹ́ 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 omi ilé ènìyàn. Bó bá dẹ́yìn ìbùlé òṣìlẹ̀ yóò dá bàtà. Bàbá ṣàn lọ sí wá tá a tún ṣàn lọ sẹ́yìn o. Bàrẹ̀ gbèrí òkun tá gbèrí ọ̀sà. Bó ṣe wù kó pẹ́ tó a ó pàdé lọ́jọ́ kan. Rere lèmi wá ṣe èmi ò ní ṣèkà o. Kóre bá di bí ìpàdé dọ̀hún o. Omi ṣàn gba gúúsù ó ṣàn gba àríwá. Ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. Omi àtúnṣàn pàdé lọ́jọ́ kan. Ẹni ṣe ohun ètùtù máa kíyè sẹ́kùlé o. Sáré sáré ayé kó rántí àtúbọ̀tán o. Àkógi lépa tẹ̀yìn ni ẹ máa rò. Àmọ́ òkun ṣe ká rántí o ẹ̀san ń bọ̀ o. Ẹ̀yìn lágbìrán ọ̀rọ̀ ìkàṣẹ́ gbọ́ o. Bójú bá kojú ẹnu arí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Gbogbo amọ̀ níṣe ni àfàìmọ̀ níṣe ni o. Àtẹ̀yìn àṣẹnitán tó tún bá ní dárò. Ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnnà o. Èṣù ò lérè iye tó dá ló máa kọ́. Olè ò ní gbé ẹlẹ́rù ló máa gbé. Ọ̀tá fà sókè yìí dóbò orí máa gbọ́. Bọ́ba yìí ò rí ẹ tọ̀run wò ṣe rẹ̀. Omi lè níyan mo wí ara mi. Omi lè níyan ṣògbọ́ ọ̀rẹ́ mi. Omi lè níyan. Omi lè níyan o. Omi lè níyan. Odò tó ṣàn wẹ́rẹ́kẹ́ wẹ́rẹ́kẹ́ wẹ́rẹ́kẹ́. Omi lè níyan. Bó bá dẹ́yìn ìbùlé òṣìlẹ̀ yóò dá bàtà. Bàbá ṣàn lọ sí wá tá a tún ṣàn lọ sẹ́yìn o. Bàrẹ̀ gbèrí òkun tá a rẹ̀ gbèrí ọ̀sán. Ẹ pẹ̀lẹ́. Ṣé gan ni dókítà? Ẹ pẹ̀lẹ́ ẹ kúrò àná. Ṣé o? Ṣé kò rẹra? Rárá kò rẹ̀ mí rárá àmọ́ mo kàn ní kí n tún dúpẹ́ lọ́wọ́ yín ni bẹ́ẹ̀ ṣe tètè bá mi attend sí patient mi ẹ ṣé gan ni ojú òní tì mí.
ẹ̀yin láti máa dúpẹ́ iṣẹ́ mi ni mo ń ṣe. Mo ní ìdí láti dúpẹ́. Ẹ jọ̀ọ́ ṣé ọ̀gbẹ́ni ẹ ti ń respond to treatment? Yeah, ó ti ń respond to treatment kó yẹ pé kò tí ì lajú so place ẹ lórí oxygen but in a few days time ó máa come around. Doctor, ṣé dẹ̀ rí pé ọ̀gbẹ́ni lérò láṣà pẹ̀lú nǹkan tẹ́ tún sọ sílẹ̀ yìí? Àkílódé ó máa wà okay nǹkan tá a máa ṣe àti ń ṣe fún un so far pé ó ṣì ń mí kò dẹ̀ sí any complications at least for now so kò sí wàhálà ó máa come around. Àti máa pè mí. Okay, no problem. Okay. All right, ṣe gbọ́ni. Ó dàbọ̀. I take care. Wọ́n ní aláìlè jẹun. Bẹ́ẹ̀ni. Kò lọ ní àbí kò tí ẹ̀hún jẹ́ rárá? Kò ń jẹ rárá. Wọ́n ti ń feel better ṣá? Bẹ́ẹ̀ni. Ọ̀nà lè jẹun síwáyé. Wọ́n jẹ́ pé bóyá ibi máa ń gbé yín. Rárá. Yeah. So, how are you? Much better, thank you. Okay. What pains uncle? To relieve me. Doctor. Yeah. Patient wà ní private ward 2 yẹn. Ó dà ipò tìjú torí ó sneeze. Okay. Fún madam ní aspirin ṣùgbọ́n. Okay, sir. Thank you, doctor. tí ọkọ tó bá dàgbà ṣá ò ní gbé ní kékeré ẹni Ọlọ́run ò pa kò sẹ́ni tó lè pa gbogbo kìràkìtà ẹ̀dá nílé ayé bọ́lọ́run bá ti kọ́ ni orí ẹni ò bá gba àbọ̀dé múnimúni ṣe lásán ni orúkọ yín orúkọ wa kò ní dáhùn fún bí ṣíṣe o orúkọ rẹ orúkọ mi kò ní dáhùn fún bí ṣíṣe o ẹlẹ́dàá mi ẹlẹ́dàá rẹ kò má ní dáhùn fún bí ṣíṣe o orúkọ rẹ orúkọ mi kò ní dáhùn fún bí ṣíṣe o. Oh!
àlá ni ẹ wò kí ni mo wá ṣe níbí abẹ́ jí mi gbé ni. wọ́n jí yín kó náà ni tó má tẹ̀ mọ́ wá jíyàn gbé á jẹ́yìn yìí náà máa jí gbé àbí kẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn aláàánú èèyàn tí wọ́n gbà yín lọ́wọ́ kó òjijì tó gbé yín wá síbí báyìí tó ló yẹ kọ́lọ́kùnrin yín máa fi dúpẹ́. ẹ wò kí ni àpò òwe tí mo mú lọ́wọ́ nígbà. ó wà lábẹ́ pílò yín bíbá yẹn tẹ́ fi rọrí. ẹ sí. ẹ wo ọkọ sọ jẹ́ kí wọ́n bá yín mú kẹ́ má ṣe ara yín léṣe o. ẹ bá ń kọ. lọ́kọ́ tún mi ṣe lélẹ́yìí kí ni wọ́n ṣe ń bí. ẹ̀mẹ̀ni tó wà níbẹ̀. mo mọ̀ wọ́n ọ̀rẹ́ dókítà wá ń bíbá yín wọ́n. ọ̀dà àbá ẹ wò ara mi ti yá ẹ wá mú mi lọ sọ́dọ̀ ọ̀rẹ́ dókítà yìí. ara yín ò ti yà ara yín bá yá ẹ ṣe máa padà rí wọn àmọ́ kí ló ṣẹlẹ̀ gan. ṣé ẹ̀rẹ́ tó wà ńbẹ̀ àti mi àwo lọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ẹlẹ́yà tó sì sàndínì ni bàbá ti ríra wa ó ti ríra wa ẹ gbọ́. ẹ jẹ́ kí màmí lè lọ́la. ṣẹ́rí báyìí o òròmọdìyẹ tí ọkọ̀ tó bá dàgbà ṣá ò ní gbé ní kékeré ẹni Ọlọ́run ò pa kò sẹ́ni tó lè pa gbogbo kìràkìtà ẹ̀dá nílé ayé bọ́lọ́run bá ti kọ́ ni orí ẹni ò bá gba àbọ̀dé múnimúni ṣe. nǹkan tí ojú mi rí tẹ́tí mi gbọ́ olúwa lọ́wọ́ yín yìí àmọ́ kí ló lè sún dókítà tún mi ṣe láti rí wíwà báyìí. ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ṣé dókítà Bímbọ́lá ti gbọ́. èmi ò jẹ́ kí wọ́n gbọ́ ọ tó ń ṣe lárákùnrin ìtakùn wípé tó wọ́n bá rí dókítà tún mi ṣe báyìí òun ò ní sọ nǹkan kan mo bẹ̀ ẹ́ mo tù ṣe ló takú délẹ̀ pé òun ò ní sọ̀rọ̀. níbo lọkùnrin yìí wà báyìí. ó wà around kò sí lọ jìnnà ṣé ni mo ti ẹ̀ ń bẹ̀ kó má sọ̀rọ̀ náà dariwo mọ́ wa lọ́wọ́ àmọ́ báwo lẹ ṣe fẹ́ gbé ọ̀rẹ́ kalẹ̀ fún dókítà tún mi ṣe báyìí. kò ṣeé ṣe kò ṣáì ṣe dókítà gbọ́dọ̀ gbọ́ sí náà ni ṣùgbọ́n ṣe lè ṣe kinní kan fún mi kọ́rọ̀ náà lè yé wọn dáadáa ni ṣé lè yọ̀ǹda àwọn fọ́tò yìí fún mi. ṣé bí ìdí kó lè dáná ni mo wà ẹ máa kó fọ́tò lọ kinní kan lè máa ṣe fún mi ẹ má jẹ́ kẹ́ni kankan rí fọ́tò lọ́wọ́ yín o. ọ̀rẹ́ wa ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà ẹ má jà ká òwá kẹ́yìn mọ́ iye tó bá máa ná mi nǹkan tó bá fẹ́ gbà ni kò jẹ́ kí n mọ̀ kí orúkọ mi àti orúkọ iléeṣẹ́ má ti bàjẹ́ ni. dókítà ṣé ẹ ti bá ní kí n béèrè owó ṣé ẹ iye tí n kò béèrè agbára yóò nìkan àmọ́ n tí n kò béèrè tí ò ná yín lówó kò ná yín lásán kódà kò ná yín látàrí ó sì wà ní ìkáwọ́ yín ẹni tí bá ti béèrè tẹ́ ẹ bá ti fún mi àbùsẹ́ ti bùsẹ́. ẹ dẹ̀ ṣọ́ọ̀bù gbogbo nǹkan tẹ́ fẹ́ ó wà ní ayé ìkàwọ́ dọ́tọ̀. ọbẹ̀ lọ́wọ́ wọn. ok kí ni nǹkan. ẹ ṣe ẹ wo arákùnrin tí ẹ wá gbójú mi jọ sí orúkọ rẹ̀ kẹ bá ti fún mi àbùsẹ́ bùsẹ́ àti orúkọ bàbá rẹ̀ ṣé àmọ́ pé ọjọ́ tí wọ́n gbé wá sọ́dọ̀ yín bíi pé ara bóyá nǹkan tó ṣẹlẹ̀ sí. tó bẹ́ẹ̀ gbé sọ ṣé àmọ́ pé orúkọ kan lẹ́sà kọ àti orúkọ bàbá rẹ̀ ẹ bá ti fún mi ìyá mi àbùsẹ́ bùsẹ́. a ní àìrántí ni ẹni mo fẹ́ ẹni mo fẹ́ ẹ bá ti fún mi tó. ṣé wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ìrìn àjò yín ó tún ṣì kẹ̀tàn lọ́fíìsì wa ẹ máa padà wá lọ́nà ni torí ẹni ìwà tọrọ yẹn ti ṣẹlẹ̀ a ti ṣiṣẹ́ tó pọ̀ gan fáìlì dẹ̀ ti pọ̀ lórí ẹ̀ so tẹ bá fún wa di ọ̀la a máa tú gbogbo fáìlì sílẹ̀ a máa wá wá orúkọ mọ́ àyìn àyẹ̀ṣẹ̀ máa wá síta fún yín ṣó ti yé yín ìfà tẹ́ ẹ̀ bá lè wá lọ́la gan màá tún fún yín fóònù nọ́mbà dókítà so that ẹ máa pè wọ́n lórí aago ẹ lè àárẹ̀ ìjìbìtì wọn tẹ̀ ti máa pa. ẹ wò ṣé ẹ wò ẹ má jẹ́ ọjọ́ ọ̀la lọ ṣé ẹ tọ́ bá ilé ọkọ̀ ọjọ́ ọ̀la ṣé ẹ ti máa dìde tí máa ti bọ́ta ṣé ẹ rí ilé sí ilé tẹ́ ẹ mọ́ àwọn òpó tí wọ́n ní wọ́n lẹ fótó ga yín mọ́ pé dókítà tọ́pá àyàn tó gbéyàn sọ̀rọ̀ rí o èmi náà di ayé àwọn ajíhìnrere Jésù ni ní màmá kéde yìí kì
dókítà tó bá yẹn o tó gbọ́ ọmọ ẹ̀ tó gbé sọnù rẹ o dókítà tó bá ṣùgbọ́n tí bá débi lọ́la tó lọ́ọ́ bá fi ní kẹ́ fún mi ẹ wo ṣe rí àti fọ́tò tí mo yà àti gbogbo dandan náà legislative tí wọ́n yọ gbogbo ẹ̀ ni wọ́n kò fún yín. bàbá mi kò lè tó yẹn ọ̀la kẹ̀ kò lè jọlá lọ o kò lè jọlá lọ èyàn ṣáà máa wò rí tí ìlọ́lá bá ti mọ́ báyìí kẹ́ máa bọ̀. tó bá rí bẹ́ẹ̀ dókítà tí ó bá ti kọjá ọ̀la ẹ wò wọ́n ní kò sóògùn mọ́ kò sọ tẹ̀ mọ́ kò sóògùn mọ́ kò sọ tẹ̀ mọ́ ẹgbẹ̀rún ìyá mi ìjà parí dókítà wa kò sóògùn mọ́ kò sọ. wọ́n dà wí lé o àmọ́ rí ṣe o wọ́n mọ̀ wá o. tí ọ̀gbẹ́ni ẹ sọ ni nígbà tí ẹ sọ pé a máa rí orúkọ tí ẹ àtòrúkọ abẹ́ ẹ fún. ṣé ẹni tí a gba orúkọ ẹ la máa rí orúkọ bàbá ẹ fi dẹ. dókítà bó lè ṣe máa ń ṣe báyìí ṣé bí a máa kọ́kọ́ lé e lórí ọ̀rọ̀ lọ tán káwá fàbọ̀ bá dìye ṣé màá yẹn jọ ẹni tá a lè máa bá sọ pé gbogbo nǹkan request tán béèrè yẹn pé a lè meet demand wọn ni a lè máa bá wọn sọ bẹ́ẹ̀ yẹn a máa ṣàfihàn kankan a máa kọ́ fi tàn wọ́n lọ a ló lè máa kọ́ wa mọ̀ ọ́n ṣe a máa wá solution sọ̀rọ̀ ẹ̀ náà ni ò dọ́tọ̀ a máa wá sí i. kí ẹ̀yin wá kí ẹ káàárọ̀ wò ó lọ bá mi pe cleaner yẹn kó lọ sí female ward company gbogbo ọ̀dọ̀ àwọn woman yẹn kẹ́ẹ̀dẹ̀ change gbogbo bẹ́ẹ̀ ṣe tí wọn kó ṣe wà yín ò dáa. lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yẹn lọ sí labour room tó sọ fún kó examine woman yẹn. ẹ káàárọ̀. náà ni mo fẹ́ lọ ọ́fíìsì nílẹ̀. ẹ jẹ́ ká máa lọ gbà. ẹ wò ó ṣé yín kàn tẹ́ fẹ́ ṣàlàyé fún mi yẹn gbogbo ẹ̀ pátá ni bí tí wọ́n ti ṣàlàyé fún mi ó kàn dé ìyàlẹ́nu wípé wọ́n ní arákùnrin yóò béèrè nǹkan kan lọ́wọ́ yín ju orúkọ patient yẹn àtòrúkọ bàbá ẹ̀ lọ láì ṣe wèrè kí ló fẹ́ fọwọ́kọ ọ̀gbẹ́ni yẹn ṣe. ṣé rí question tí mo bi ara mi yẹn mo realize pé ọ̀gbẹ́ni yẹn normal gidi gan ó mọ gbogbo tó ń sọ pátápátá but nǹkan tó fọ́nì jù ó dé ọ̀la ní deadline tó fún mi. wàhálà ńlá lélẹ́yìn ẹ kí ló fẹ́ ṣe sí yẹn báyìí. ṣé rí patient tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ tí mo gbé jù nìyẹn hospital ìgbà ẹ̀ wá. hospital wa ń bí. hospital yẹn special ward Dr. Abimbola tó lọ check pẹ̀lú wa. ó fi dáa náà ni in as much patient yìí ò bá ti kú kò sí nǹkan tí wèrè yẹn fẹ́ fi yín ṣe mọ́. ẹ ò mẹ́tọ̀ yín lè sọ̀rọ̀ báyìí tí a bá fa gbé ìgbà fa gbé di orí ẹ̀ bẹ́ẹ̀ lè ṣe fún mi pé kí ẹ bá mi get information lẹ́nu yẹn kó lè lè sọ̀rọ̀. ẹ wo ẹ̀yin náà kún ọkọ lákùnrin yìí ò tí ì lè sọ̀rọ̀ dáadáa ìwọ dókítà wa ti lọ gẹ́ẹ̀tì oògùn kan fún un bóyá tá a bá lò fún un láàrin 30 minutes sí 1 hour ó yẹ kó ti lè máa sọ̀rọ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ báyìí bàbá yín get information yẹn tí má dẹ̀ ti get ẹ̀dùn máa pè yín àbí kí n pé méjì yín kì í ṣàlàyé yín fún mi. I really appreciate that. ẹ fẹ́ kí a. It's a very nice day. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe gan. ẹ pẹ̀lẹ́ báwo dẹ̀ wá lára yín sìn. mo tún wà òkè. ẹ má bínú o irú ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sí ó yẹ kí n ti béèrè lọ́wọ́ yín tẹ́lẹ̀ wọ́n torí pé kó máa tẹ̀ wá tẹ́lẹ̀ sọ̀rọ̀ láti jẹ́ ló jẹ́ kó di àsìkò yìí torí rẹ́kọ̀dù wa. ẹ fòye láti béèrè ẹni tí tẹ bá fẹ́ béèrè. ẹ jọ kí ni orúkọ yín orúkọ bàbá yín àti ìlú tẹ̀tí wá.
Kọ́ládé ní orúkọ mi. Adésínà ní orúkọ bàbá mi. Ìlú Bántálẹ́ ní ìlú mi. ẹ ṣe ẹ̀yin náà dẹ̀ lè dìde kẹ́ máa rìn káàkiri tẹ́ bá ti sùn dẹ̀ kí ara yín bá tètè mọ́kún ní kíá. Mo ti ń gbìyànjú wa lánàá mo ṣì ń rí káàkiri inú wọ́ọ̀dù but mi kan tí màá rìn dé sàlẹ̀ bóyá tẹ́ bá ṣe tán. kẹ́yìn náà wá kẹwàá mú mi rìn dé sàlẹ̀. ọ̀dà máa ṣe yẹn fún mi ẹ pẹ̀lẹ́. Àjọkẹ́ dúró náà kí ni problem lẹ́njọ́ mẹ́ta yìí ó gbélé ó gbé ṣọ́ọ̀bù níbo ló wá rí gbà lọ. ló fa gùn tó yẹn Anjola abo ti gbàgbé pé hospital ni mò ń pààrà láti bí ijọ́ mẹ́ta kan nípa ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tí mo sọ fún ẹ. kí ló dé tó kókó mọ́ ọ̀gbẹ́ni ẹ̀ aláàárẹ̀ tó mọ̀ rí ó mẹyẹ tó ṣú bóyá ó máa kú ni bóyá ó máa yè ni Ọlọ́run ọba nìkan ló yé àwọn kan wà nílẹ̀ tó ṣe kókó tó yẹ kó rán ó rán o. ọkọ Akin Àjọkẹ́jọkẹ́ ó ti rí pé ojú yín ti ṣe wákọ̀wákọ̀. ṣé mo try. Really try. ìkan tí mo ń expect mi sí pé ibi tá a ti ń bọ̀ yẹn kéyìn rọra wọ ọbẹ̀ lọ àmì Àjọkẹ́ ṣó tọ́jú ọkọ Akin dáadáa ṣá. mi mọ wáì tó fi ń sá fún mi mo jókòó tì ṣe ló dìde lẹ́gbẹ̀ẹ́ mi mo tún súnmọ́ kí n béèrè bóyá ó láwọn kankan tí mo ṣe fún un ṣe ló embarrass mi. ẹ̀gbọ́n ọkọ Akin kí ló dé nígbà tí ẹ ti mi tọ̀rẹ́ mi ẹ ní kí bá yín wá ẹ wá rí tán ẹ wá ń sá fún un. òótọ́ ni owó mi gbà tí mi ò tí ì mọ̀ dáadáa ṣùgbọ́n báyìí o tí mo ti mọ̀ dáadáa kò rí mọ́. ṣé o serious pẹ̀lú nǹkan tó ń sọ lẹ́nu. tábàlẹ́gùn bàbá ẹni òjò tí ò bá wá jó mọ́ bàbá ńlá alágbà kan lè mú mi sí. ọkọ àṣejù Anjola but ọkọ Akin ẹ really disappoint me gan ẹ disappoint me so pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń sáré tẹ̀lé mi jọ̀ọ́ jẹ́ kí n mí ìtọ̀rẹ́ ẹ̀ jẹ́ kí n tiẹ̀ mọ̀ mo ṣe arrangement ẹ wá lura yín tán ẹ wá sá fún rẹ̀ mi. ṣùgbọ́n ni wọ́n fa gbogbo track ṣe lé tẹ̀ ìdánwò yìí. Come on, stop it wọ́n fọwọ́ kàn mí what is the meaning of that? irú kọ̀ọ̀kan you are the same thing kọ̀ọ̀kan náà lẹ́yìn méjèèjì abájọ náà mo ń notice ẹ lẹ́nujọ́ mẹ́ta bó ṣe máa ń ṣe gbogbo ẹ̀ so ìkọ̀ọ̀kan náà lẹ́yìn méjèèjì. How man excuse me ẹ̀yin méjèèjì ó yá ẹ wá lè máa lọ. nǹkan fẹ́ sọ nìyẹn àbí ó ṣe gan Anjola ṣé mo fẹ́ sọ nìyẹn àbí mo fẹ́ sọ nìyẹn. Àjọkẹ́ ṣebí mo gbà ẹ́ nímọ̀ràn ni nínú kì í ṣọ̀rọ̀ ẹkún náà. Àjọkẹ́ fi fọ́nrán Àjọkẹ́ wà ń lọ ni Àjọkẹ́. Ìjẹ́ rojú ayé abẹ́ orí ìbànújẹ́ nìkan nìdùnnú ẹlòmíì kẹ̀kẹ́ ẹranko bàbá jẹ́ tọmọ èèyàn nídùn. Àǹtí Àjọkẹ́ ẹ ṣé gan-an Ọlọ́run àdúró tẹ̀yìn náà mi ì mọ̀ pé irú yín tún lè wà ní kọ́ńtírì tó máa fi mọ́tò gbá yẹn tó tún máa dúró tìyàn títí di àsìkò tá a wà yìí. rárá o mi ò fi mọ́tò gbá yín ṣàdédé ni mò ń kọjá lálẹ́ ọjọ́ kan. ẹ jẹ́ ká máa lọ ẹ̀dẹ̀ ń dúró mọ́lẹ̀ sẹ́ẹ̀tì wà báyẹn ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ ẹ má jẹ́ ká gbé o. jẹ́ ká gbé má wọ̀ rí. ká gbé. jẹ́ àgbé wá jólè yẹn ó yẹ káwọn ará ẹ̀ ti jẹ́ ká gbé kò lè jólè omi jẹ́ sílẹ̀ kò gbé.
ọ̀gá o ọ̀pọ̀ yẹn ló máa rò pé tóun bá ṣerú nǹkan báyìí ó máa di wàhálà sóun lọ́rùn lọ́jọ́ iwájú. lóòótọ́ ni èmi ní àánú ọmọ ẹnì kejì lójú àmọ́. bàbá àgbà o bàbá àgbà o ọmọ sẹ́lómìíràn lẹ́yìn rẹ̀ àfiwá o bàbá àgbà o àgbàdá bàbá mi ò aláṣọ àlà o àgbàdá bàbá mi ò aláṣọ ẹ̀mí mímọ́ ó tóbi jù mí lọ màá fi bora ọ̀run màlìkà ìtú ìmí ọ̀gọ̀gọ̀ tú ọ̀gọ̀gọ̀ ọmọ ènìyàn ike àwò kí ọmọ ènìyàn ike fọkànbalẹ̀ èdìdì lẹ́mí lẹ́mí àwọn ọmọ alága ń sọ fún ọmọ ẹ̀mí kí ọmọ ẹ̀mí kí ó má ṣe fòyà ikú mi ọ̀wé ọ̀gọ̀gọ̀ tú ọ̀wọ̀ ike a má ṣe bẹ̀rù ká fọkànbalẹ̀ ike ọmọ ẹ̀mí ike máa ṣàánú ọmọ ènìyàn kí a máa ṣàánú àánú lórí wa ń béèrè lọ́wọ́ wa ike a ṣe àánú o kí a ṣe àánú nítorí wípé ìgbọràn ọ̀tún èyò gbọ́ ìránṣẹ́ kí a ṣe àánú kí ohun tí à ń wá kó lè tẹ̀ wá lọ́wọ́ kankan kọ́mọ ènìyàn kó má ṣe bẹ̀rù ike àwa wò tí a bá rí ẹnikẹ́ni nínú àgbàrá ẹ̀jẹ̀ kí a ṣe ìrànlọ́wọ́ kí a má ṣe bẹ̀rù kò séwu olúwa sọ wípé ọlọ́mọ ènìyàn ti dayọ̀ ike a má ṣe fòyà nítorí wípé ọkọ tí ọmọ ẹ̀mí máa fẹ́ ó ti dé ní kọ́mọ yìí kankan ike àwò ọmọkùnrin náà ò rí tẹ́lá ó ga ó sì gbà ọ̀run ò gbọ́ àlàáfíà fún mi. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ṣe màá tún máa rí ọlọ́run máa wọ ọlá orí tẹ́ ṣe fún mi ọlọ́run máa pèsè ọkọ fún yín ọkọ aláàánú tó máa dúró tì yín ọlọ́run máa pèsè fún yín bọ́sọ́dà lánàá tí ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ẹni tí wọ́n bá béèrè orúkọ mi kí n má dárúkọ mi fún yín. kí ló dé. tèmi yé mi. ṣé bí ṣe ìtàn sọ̀rọ̀ pa ẹ̀ tí ń gbé jù yẹn hospital ìlú ẹ̀ wá. hospital wa ń bí. hospital yẹn special ward Dr. Abimbola tó lọ jẹ́ pẹ̀lú wa. ó fi dáa náà ni in as much tí patient yìí ò bá ti kú kò sí nǹkan tí wéèrè yẹn fẹ́ fi yín ṣe mọ́. ẹ ò mẹ́tọ̀ yín lè sọ̀rọ̀ báyìí tí a bá fa bí ìlú àfagbé di orí ẹ̀bẹ̀ lè ṣe fún mi pé kẹ bá mi get information gbẹ̀mí ẹ̀ tí wọ́n lè dẹ̀ sọ̀rọ̀. ẹ wo ẹ̀yin náà kún mọ àkọlá kùnrin yìí ò tí ì lè sọ̀rọ̀ dáadáa bọ dókítà wa ti lọ get oògùn kan fún un bóyá tá a bá lò fún un láàrin 30 minutes sí 1 hour ó yẹ kó ti lè máa sọ̀rọ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ báyìí bàbá yín get information yẹn tí má dẹ̀ ti get ẹ̀gbọ̀n máa pè yín tàbí kí n pé méjì yín kí n ṣàlàyé yín fún mi. really appreciate it. ẹ take care. It's a nice day. ìdí nìyẹn tí mo fi sọ fún yín pé kẹ́ má sọ orúkọ yín fẹ́yàn kankan. wàhálà ti wà o wàhálà wà
mo ti dárúkọ mi fún matron lánàá wọn láwọn fẹ́ gbà sílẹ̀ fún record purpose èmi dẹ̀ ti dárúkọ mi fún wọn àtúrúkọ bàbá mi ṣùgbọ́n ó yé mi. ṣé fẹ́ para yín ni ẹ fẹ́ para yín dárúkọ yín fún wọn ṣé fẹ́ para yín ni. chairman arètí ń bisẹ́ títí lẹ́nu àròpẹ́ máa wá kódà mo tún dáhùn yẹn kan dóde yẹn pé ẹ̀ ń bọ̀ àárín tó ẹ̀ mo fi wá. mo kúkú pè pé mi ì ní lè wá network ni ò dáa torí ibi tí mo lọ wà very very important mi ìwà mọ̀ pé yóò pẹ́ tó yẹn ká ní mo mọ̀ pé yóò pẹ́ tó yẹn ni kódà ìgbà tí mo kúrò ńbẹ̀ ń bá sì pàpà darí síbi iṣẹ́ ẹ má bínú. níbo lẹ bọ́rọ̀ Kọ́ládé dé. àbúrò Kọ́ládé o gbogbo ọ̀nà láti rí pàwọ́ ló ń jábọ̀ sí. níbo lẹ wá bọ́rọ̀ dé. ó dàbí pé kéèsì Kọ́ládé ó ti change another shape o. mo ṣèpò ló tèkó. nítorí pé lẹ́nìí àwọn ọlọ́pàá wá sí ọ́fíìsì wa wọ́n dẹ̀ mú àwọn tí wọ́n ti arrest lórí issue yẹn wá wọ́n láwọn drivers. ṣáwọn drivers ti wá. rárá o àwọn drivers company tá a ti lọ gba ọjà ìyẹn chlorine àti alon. ṣé Kọ́ládé wà nù. kò sí Kọ́ládé ń bẹ̀ o èyí tó jẹ́ àlẹ́nu fún mi jù ni pé nínú ẹjọ́ tí wọ́n rò wọ́n ní Kọ́ládé ò mọ́wọ́ kò mẹsẹ̀ nù gbogbo fraud yẹn. ṣé pàkàn fìyà jẹ Kọ́ládé ni. lóòótọ́ wọ́n ní pé Kọ́ládé bá wọn kúrò nínú ọgbà wọn pé ó dẹ̀ gorí tírélà yẹn ní kọ̀ọ̀kan tó chẹ̀kẹ̀ pé só pé kó tó sáyìn wébi pé bọ̀gbà tí wọ́n lọ lójú ọ̀nà ló ní pé inú kan bẹ̀rẹ̀ sí máa rún òun wọ́n ní pé kan fún láì kó lọ tọ́jú ara pé káwọn yẹn lọ dìlébà ọjà rò pé lójú ọ̀nà yẹn ní báyọ̀báyọ̀ kan tó wá ṣẹlẹ̀. láàrin ìgbà tí Kọ́ládé lọ tọ́jú ara ẹ̀. ṣé ìlà wa fi ń jẹ Kọ́ládé láti jọ ọmọ dáadáa ni Kọ́ládé láti bẹ̀rẹ̀ rẹ̀. èmi ò rò gẹ́gẹ́ bí ìyá nítorí pé ó yẹ kó pè mí gẹ́gẹ́ bí ọ̀gá ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi lélẹ́yìí o èmi á dẹ̀ wá ti lọ bó wàhálà tá a ṣe yẹn àbá má ti ṣe tó level yẹn. my gm bó o la ṣe lè rí Kọ́ládé gangan. ẹ̀yin lẹ mọ̀ bá ṣe máa rí Kọ́ládé o torí ẹ̀yin lẹ mọ̀ àwọn tán mú wá tẹ́ fi gbà ṣiṣẹ́. òótọ́ ni Kọ́ládé abẹ́rẹ́ tó lókun dì ní Kọ́ládé gbogbo àwọn tó mú dọ́dọ̀ mi ni mo mọ̀ n ó tọ̀ wọ́n lọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ lọ prepare lẹ́tà Kọ́ládé kó padà sẹ́nu iṣẹ́ kẹ́ẹ̀dẹ̀ kọ́ sínú rẹ̀ pé a gbọ́dọ̀ fún ní nǹkan gbà má bínú torí pé a fìyà jẹ pọ̀ tó bá lọ jẹ́ pé kò mọ kankan nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kódà wọ́n mọ̀ sí ọmọ náà títí ayé ni ọmọ dáadáa ni. aago mélòó lẹ wá retí mi ń biṣẹ́ lọ́la. kò yẹ káwọn retí mi ń biṣẹ́ lọ́la nítorí àwọn ọlọ́pàá yẹn ni pé wọ́n ní kẹ́ wá ní aago 9 láàárọ̀ la nítorí pé wọ́n ti ń recover àwọn ẹrù yẹn padà. aago 9 mẹ́jọ ni n ó débẹ̀ lóònù báǹkì ni mo fi ń ṣiṣẹ́ wọ́n kàn rò pé mo lówó ni mi ò lówó lóònù ni mo fi ń ṣiṣẹ́ wọ́n ṣe adébẹ̀ láago 9 aago 8 máa ti débẹ̀. ẹjọ́ tìtorí Ọlọ́run kí n tó dọ́fíìsì lọ́la kí lẹ́tà yẹn ti rẹ́dì kémi kàn dé kí n sáìn ẹjọ́ tìtorí Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o. ọmọ ọlọ́mọ àṣà kan fìyà jẹ ni. ìwọ náà kọ́ dókítà ìwọ náà kọ́ o bàbá tó bí ẹ ló bá tiẹ̀ jẹ́ o dókítà ìwọ náà kọ́ o. irú ìwà pálapàla wo lẹ̀ ń wò yìí tẹ́ wá sọ hospital fẹ́ sọ́jú ilé ọtí fóònù ilé oníjì látàárọ̀ yẹn kọ ẹ̀ gbé. mi ò lè gbé ọ̀gbẹ́ni ló ń pè mí. nọ́mbà ọ̀tọ̀ ló ń pè yín náà ṣẹ́yìn store nọ́mbà máa náà ni. oríṣiríṣi nọ́mbà ló fi máa ń pè mí owó ni mo wà ṣọ́ọ̀pù òun ló ń pè mí. ṣé kí n gbé. irọ́ àbí tí ẹ bá gbé tó bá gbé òun kọ́ orúkọ olè yìí fẹ́ fún nígbà tí matron ní àṣàkẹ́kọ̀ọ́ tí ò mú orúkọ ránṣẹ́. matron tó ti pè mí tó ti fún mi lórúkọ yẹn in fact ọlọ́run pe nọ́mbà yẹn several times ẹ̀kọ́ ẹ̀ gbé nọ́mbà yẹn. you sure. dókítà ṣé màmá parọ́ fún yín. kí lè tún dúró wo ẹgbẹ́ fún òyì. hello ẹ pẹ̀lẹ́ ẹ káàsán yes
À ń wá fáìlì ọ̀gbẹ́ni ẹni ò jẹ́ kí n gbé kọ́ọ̀lì látẹ̀kan bẹ́ẹ̀ ni onísìnyí àti rí bẹ́ẹ̀ Kọ́ládé lórúkọ ẹ̀ Kọ́ládé Adésínà lórúkọ abẹ́ ó dà mí lójú gidi gan-an ni bẹ́ẹ̀ ni ok sorry ẹ jọ negative àwọn fọ́tò yẹn kọ́ ok ẹ ṣe. kí ló wá sọ nípa negative ni. ó ló máa kó wá lọ́la. ó máa kó wá ló sọ yẹn ó máa kó wá lọ́la. ó ṣe dá dókítà ẹ wò èmi ò ní kí n má mọ̀ ọtí o at least bó tẹ́ lè mú níta kì í ṣe ní hospital lẹ́ẹ̀ máa ti máa mu ọtí ẹ mọ̀ yí pé ará ilé ẹni ló máa mọ̀ ní àmọ̀dí ará àtàwèrè náà máa pè é o kò dé pín ìgan lé assume pé kì í ṣe mi ni mo ọ́fíìsì tí mo bá ní position tí mo bá yẹn kó jẹ́ àwọn patients wa àwọn important visitor to the clinic kí la fẹ́ máa sọ fún wọn dókítà ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ronú mo fẹ́ kẹ́ change ṣe ti gbọ́. ìwọ náà kọ́ dókítà ìwọ náà kọ́ o bàbá tó bí ẹ ló bá tiẹ̀ jẹ́ o dókítà ìwọ náà kọ́ o. ẹ̀yin Adélakùn bàbá o wọ́n ní kókókó báyìí lẹ́yìn fàdítì mo bí ọ léèrè lẹ́ẹ̀kínní bẹ́ẹ̀ mo bí ọ léèrè lẹ́ẹ̀kejì mo sì bí ọ léèrè lẹ́ẹ̀kẹta mo ní sọ dá lójú pé orúkọ àbísọ ọmọ yìí ló mú wá. èmi agbọ́dọ̀ tún wá sí nǹkan tí ò ní rí bẹ́ẹ̀ ọ̀dà ń lójú ṣé ẹ bá mọ wàhálà tí mo ṣe kó tó rí pé mo lórúkọ ẹ̀ ọ̀kadà gbá mi náwó ìyá jẹ mí pọ̀ kò sí kankan mi àbí kí n lówó ní gbogbo ìyà tí mo lè jẹ ló fi lè ní òfin ní jẹ mí gbé owó gidi. ọ̀dà tó bá wá jẹ́ pé òdodo ni mo wà ń fi yí ọmọ sì fi ń dán lójú pé ò ti lówó kí mo fún ọ. èmi ẹ̀dá bá ń jòkè tìrí mọ́ wò ó ará àtàwọn ọmọ ẹrú béèrè ni ọmọ agbẹ́ márùwọ̀ ni ọmọ agbẹ́ márùwọ̀ rè ọmọ agbọ́ pọ́nrẹ́ fọ́ bá mo jẹun bẹ́ẹ̀ yẹn bá bẹ́kun wọlé mi yọ bẹ́rin bóde kí mo ṣàlàyé fún ọ. ẹni mo ti lówó. o ti lówó torí pé òní ló di ọjọ́ kẹfà. bẹ́ẹ̀ni. ọ̀la ní ètùtù tá à ń ṣe ọ̀la ní òkìje ó sì gbìyànjú mórúkọ ọmọ ọ̀hún wá hàn. ẹni tó wá kùrè wọ gbàdúrà kẹlẹ́dà ìyá rẹ ọ̀rọ̀ mọ́. àtẹlẹ́dà bàbá rẹ. ẹlẹ́dà ìyá mi ti rọ̀ mọ́ ẹlẹ́dà ìyá ọ̀yọ́ ti rọ̀ mọ́. tẹ́lẹ̀dà wọn bá ti rọ̀ mọ́ o ti lówó kí mo sọ fún ọ. ẹni mo lówó. owó ará àtà ọ̀rọ̀ ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ ni ọmọ ẹgbẹ́ márùn-ún ni ọmọ ẹgbẹ́ márùn-ún rẹ̀ paradà torí wọ́n ní owó ìwọ́nlé ẹjẹ́ owó ọ̀gbọ́dọ̀ wọn kọ́ ládé mọ́ o iyọ̀ wọn lé olókun òjò sún àrùn yẹn kò ní kọ́ máa lákọ̀ọ́ ọmọ fọ ipò tiẹ̀ ọ̀pẹ́ ẹ̀sọ́ ọ̀pẹ̀wù jígíjigì ní lọ́rùn ọ̀pẹ̀ ọ̀pẹ́ ọ̀fẹ́kẹ́sì ọmọ òtún ni àṣírí kọ́ládé ọ̀gbọ́dọ̀ túmọ̀ torí pé owó ìwọ́n lápò ìwọ̀yọ̀ owó ọ̀gbọ́dọ̀ wọn kọ́ládé má látòní lọ bẹ́ẹ̀ ni ẹjọ́ rí bẹ́ẹ̀ jọ ṣẹ bẹ́ẹ̀ alábàárà àbáṣẹ sọ̀rọ̀ àbáṣẹ kí ló bá ti dá lóṣòkè gbà bọ́mọ kékeré bá mọ̀ọ́sẹ̀ ló wá ní kò sẹ́ni tá gbàlagbà bá sì mọ̀ọ́sẹ̀ ló wá ní kò sẹ́ni kò sẹ́ báyìí níṣẹ́ láwùjọ òwú ẹ̀jẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kò sẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ní ẹ gbọ́dọ̀ jẹ mi torí pé kí ni torí èrè òní gbénú àgbẹ̀ọ́ta iṣu òní gbénú àgbẹ̀ọ́ta bẹ́ẹ̀ àgbàdo òní gbénú àgbẹ̀ọ́ta tẹ́wúrẹ́ bá jẹ kú títí àdéhùn sí ẹnì kò ní sùn kófì kò dẹnu dí èwo òrìṣà orí òní tóbi kọ́rùn ọmọ gbé. tọ́ ẹjọ́ orí bẹ́ẹ̀ jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ wọ́rọ̀wọ́rọ̀ ilé ajé ẹ̀sẹ̀ ìkẹtì ẹ̀ wá gbé ajé wá fún Adélakùn sàṣẹ. àṣẹ o àṣẹ o. ẹyin ìyá mi ò sọ pẹ̀lú fìyà ẹjọ́ orí bẹ́ẹ̀ jọ ṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹjọ́ orí o. bàbá ṣé o sì gan. tọ ẹ ṣeun o ẹ ṣeun ẹ jẹ́ ojú mi sí ẹyin ìyá mi ò sọ pẹ̀lú fìyà ẹyin afẹ́ gẹ níyẹn lẹ́njọ́ ẹgẹ lókè orí tẹ́lá ṣàṣà ẹ wá gbéra ńlẹ̀ báyìí ẹ wá tẹ́lá ṣàṣà kẹ wá lọ sí ilé Akọ́ládé ọmọ Adésínà ẹ lọ rẹ̀ gbé ajé tí ń bẹ nínú ilé rẹ̀ tí ń bẹ lára rẹ̀ ẹ lọ rẹ̀ gbé wá kẹ wá gbé fún Adélakùn bẹ́ẹ̀ ni ire tí ń bẹ lára rẹ̀ ẹ lọ rẹ̀ ká kọ́rọ́bọ́jọ́ ẹ wá dẹ́sára Adélakùn àìrí náà àìrílò àìríjẹ àìrímu kó lọ rẹ̀ máa bá ẹ jẹ́ ká Adélakùn ọ̀la ó yẹ gbéra ńlẹ̀ kọ́díkọ́ dìde èrò ẹ̀dìde ètú gàlẹ́gàlẹ́ kọ́ dìde dìde. mo ṣe é ti rí àní bẹ́ẹ̀ yẹn bá bẹ́kún wọlé mi yọ bẹ́ẹ̀ ni mo dé èmi mo wú bẹ́ẹ̀ èmi àdébẹ́ ní jòkè tí ma wò. Adélakùn ọ̀yà kò tí lówó. ẹni bẹ̀rẹ̀ lówó.
wọ́n ti kàn ó pọ̀ àwọn olówó ìlú yìí. wàhálà wọ́n gbé gbòòrò. ọmọ gbégbé. wọ́n dàmú. lágbára agboolé wa a gbogbo agboolé wa tá a fi kọ́ ilé ìṣẹ̀ṣe fún yín bẹ̀. ó jáde ní olówó. ọ̀tá ló sì. ẹ̀rín olùsínú ọmọ bólówó ṣe rẹ́rìn àní mùyẹ́ 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 mùyẹ́. ọ̀nà kí ni ìtumọ̀ kí èmi máa pè ẹ́ lórí fóònù kí ọmọ ẹ máa refuse láti gbé call tèmi ṣé o mọ urgency tó attach mọ́ call yẹn ni. ẹ má bínú mo gbàgbé kẹ́ ń bọ̀ ni. ṣùgbọ́n mo ìwọ gbàgbé pé adúrú àwa yìí ń bọ̀ láti ìlú èbó. Daddy, I take it easy, but o furnish o kàn keep wa waiting sí airport bó a sọ fún ẹ time tí flight wa máa dé Nàìjíríà kí ló dé. ẹ má bínú we can go through our problems kankan ni but adúpẹ́ Ọlọ́run ti solve ẹ̀. problem. irú problem wo ni. ẹ má wọrí. no problem share is problem solved. sọ nǹkan tó ṣẹlẹ̀ ká dá sí i ká dẹ̀ yanjú ẹ̀. ẹ má wọrí Ọlọ́run ti solve ẹ̀ kò sí problem. o tún lè sọ problem ẹ fún wa. it's alright. o ti ṣe tó máa ṣe fún mi lẹ́nu náà but there are some other things tí a máa discuss kí ni list àwọn equipment tó bá mi sọ yẹn àwọn tí mo rí ń bẹ̀ ò tó nǹkan ẹni tó pè ní supplier kọ́ńtàn ló ń sọ maybe you still have to talk to him tomorrow, okay? I'll put that in. Anyway, you can go. All right. I think he's having a troubled mind. Adébọ́lá. Wọ́n sọ ohun tó ṣẹlẹ̀ fún un. Aṣa ní ohun tó ti bá yẹn sọ. Yes. Níbi dẹ̀ ní fi anything pamọ́ fún wa. Ohun tí mo fẹ́ gbé, ohun tí mo gbé. Èmi ò mú jẹ̀bi. Doctor! Doctor, kí ṣe arákùnrin tó sápò lọ sí wa lélẹ́yìí. Lélẹ́yìí. Máa tó ń tírẹ́tì Mr. Túnmi ṣe wípé òun gbọ́dọ̀ gba orúkọ kan lọ́wọ́ wọn, òun lélẹ́yìí. Ṣó ya wèrè nígbà tí mo wá sọ́dọ̀ wa níbẹ̀ yẹn? Kò ya wèrè nígbà yóò ṣẹ̀ṣẹ̀ yá sí ni. Ẹ wo iṣẹ́ burúkú tó wà lọ́wọ́ ẹ̀ ló jèrè ẹ̀ yìí o. Tí yóò bá ti ń ṣe ibi ẹ̀rọ máa tọ̀ lẹ́yìn níṣẹ́ tí rí báyìí. Mo máa lọ bí tó lọ ń tà. Okay, sir. Mo lè wà kíákò. Ó dà kó dáa mọ̀. Ẹ̀rọ tó wojú. Wà kíákò. Ṣẹ́rí sá. Tí n bá ní tí mo ṣe jẹ́ kí n gbọ́ sí ọmọ tó ṣẹlẹ̀ irọ́ ni mo pa ẹ̀rí dá kí n máa lò lẹ́yìn ẹ̀ ní orí ọ̀rọ̀ tẹ́ ń bí mi. Kò ju bí ọjọ́ mélòó kan lọ́sìn tí matron mẹ́sàn máa ń ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ so matron mi ló yẹ kí n mọ ohun tó ṣẹlẹ̀. Gbọ́ tún mi ṣe kí ló tó jẹ́ kọ́ra ẹ gbọ́. Mi ì jẹ́ kó gbọ́ ọ̀kan. Why? Ṣé o mọ̀ wípé distrust ló ń perú yẹn ni nígbà tí ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó keep abreast of the situation within your environment. To me, she will disappoint me.
because nǹkan tó ṣe yẹn ó ṣe bí ẹni tí ó kì í ṣe professional. At least ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ní patient níwọ̀n tó tilẹ̀ ọjọ́ pé àwọn kan mí àkàn èdè tó èdè crop up lórí ailment ẹ̀. Ó dẹ̀ sún tó máa ná ẹ wàá rather than our professionals ní ẹgbẹ́ ẹ̀ náà. Of course, of course. Even àwa tá a kì í ṣe medical doctor báyìí pàápàá. Oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ like complication in any kind of profession tó bá ti bára ẹ. Bẹ́ẹ̀ ni sà. Èèyàn dẹ̀ yà wá wọ̀rọ̀kọ̀ á fi ṣàdá bó bá máa súnmọ́ àwọn tí ó tún yé ju ẹ lọ ní. Why not? Exactly sir. So o kàn ṣe o kàn decide láti ṣe lóko. Tún mi ṣe ìwọ ọmọ onílé ọlọ́nà kí ló tó wá hùwà bẹ́ẹ̀ yẹn. Ó torí ohun tó ṣe ń sìn òun ló kọ́ ẹsẹ̀ gbogbo wàhálà yẹn. Mo ṣe ọ̀pẹ́ tó fún lórúkọ ọmọkùnrin yẹn kò fẹ́ gbọ́ orúkọ yẹn for good intention. Ó fẹ́ fi ṣe nǹkan kan tó burú ni. Ìdí ni wípé matron mi ló tọ́ka ọmọkùnrin yẹn sí mi ní títì lẹ́nu ọjọ́ mẹ́ta. Ọmọkùnrin ti ya wèrè pátápátá. Ya wèrè kẹ̀. Ó ṣe ṣe pé orí ẹ tó fẹ́ lò ní ògbà bọ̀dé. Nǹkan tó fẹ́ ṣe fẹ́ nìyẹn ó yí padà ó dalẹ̀ olórí. Oh my God. Kí ni ká ti pèlè ìbáyìí sí? Now, báwo lára patient yẹn sí? Ó ti better. Torí ọmọbìnrin tó gbé wá sí ọ̀dọ̀ wa kò lọ́ra àti náwó. Ó dẹ̀ máa wá ń check up every day. Ọ̀nà máa ń bá sọ̀rọ̀ ṣe everything. A lè ti ń gbìyànjú àti gbé travel tẹ̀lé pé Ọlọ́run gbàkóso lórí treatment stand for. Mo fẹ́ make suggestion kan dádì wípé ká lọ rí ọmọkùnrin yẹn ká dẹ̀ bá sọ̀rọ̀ ká dẹ̀ bẹ̀ àbí kí lẹ feel. Àti wípé ìmọ̀ tí tóun tó ń fún wèrè lórúkọ fún ó ti dandan ká lọ bẹ̀. No problem sir. Tí ẹ bá ní ẹ fẹ́ rí ọmọkùnrin yẹn ẹ fẹ́ bẹ̀ kò sí problem. Anytime tó bá ti ready èmi á gbẹ̀gbẹ̀ ṣe máa rí fún yín. Okay, that's better. Abímbọ́lá wàṣọ ojú ní tiẹ̀ ṣorí ìwọ́dà. Abímbọ́lá wàṣọ rere ojú ní tiẹ̀ ṣorí ìwọ ọmọ yìí ohun tí wọ́n ń pè ní relationship. Àwọn ẹlòmíì nǹkan òye wọn yálà àjọṣepọ̀ láàrin ọkùnrin àti ọkùnrin àbí láàrin obìnrin àti obìnrin àbí láàrin ọkùnrin àti obìnrin. It's important. Sórí relationship téèyàn ò bá nílé keep kó má dabble into it. But the moment you are in a relationship, endeavour to keep it. That's the meaning. Àdàfún mo rí pé onífẹ̀ẹ́ rí nífẹ̀ẹ́ ara ẹ̀. Mr. Man tún ṣe wà wá mú ọ̀rẹ́ wọlé wà lọ bẹ́ẹ̀ Mr. Dobodi yes àti fi garawa tó lé ọ̀dẹ̀. Nonsense. My friend got killing shit. Pé máa yọ̀ yìí. Ọmọ ẹni ìbájọ́ ni àbáyọ̀. Èmi àkọ́ni ọmọ oníyàwó mẹ́bi. Mo gbọ́n níwá mo gbọ́n lẹ́yìn. Mo mọ bí mo ṣe máa ń rìnrìn mi. Ta ló wá jọ? Èmi ò ń ṣe olódò bíi tàwọn fámìlì ẹ̀. Èmi. Bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀ ni mo ń ṣe gbé àwọn ẹ̀gbọ́n ẹ̀. Kọ́ládé. Sir. Níbo ló ti gbà lọ? O tún wá wọlé gẹ́gẹ́rẹ́ bó ń sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀. You are walking up and down. Ẹ máa gbọ́ wọ́n explain fún yín ẹ fẹ́ gbọ́. Explanation ìyàwó ni. Dádì ṣé mo kàn pọ̀ bá yín sọ sí ṣé ẹ̀ ní gbọ́ tẹ́lá ti gbọ́ mi ní láìka múnú bí mi o. Kí ni mo fẹ́ gbọ́? Òde ní jáde nínú ilé yìí bí ànùmọ́dàrú kan lọ láti jọ yìí. Kápá ìbá jẹ́ dádì gidi tẹ dúró tì dáadáa ṣe ẹ sáà tí wọ́n yẹ ká pè mí láti jọ ẹ̀ kẹ́wọ́ báwo mo sì rìnrìn mi. O ti fa àdírẹ́sì ibi tí mo wá ẹ sí kàn yìí. Sórí tí bá bí mo ṣe ń wò ẹ́ yìí wò ní ìmọ̀ tí mo lè fi ẹ́ wí. Ẹ máa gbọ́ sà. Ó yé mi. Ẹ máa gbọ́ sẹ́ẹ̀rì ẹ máa gbọ́ kátí mò ń sọ fún yín sí tẹ́lẹ̀ gbọ́ gbogbo kan tó fẹ́ sọ fún yín sí tẹ́lẹ̀ gbọ́ ṣẹ̀rẹ̀ pẹ́ ẹ sì dánú bí mi. Ẹ ti ń dá inú bí mi. You are stupid. Èmi ń bẹ̀ sọ̀rọ̀ ó sọ pé mo ń dánú bí ẹ inú ìyàwó mo ń dá bí ẹ. Ohun júwe ọ̀nà fún mi ní. Òun fi yé mi pé tó bá jẹ́ mi ni mo bí ẹ. Àbí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wàá jáde nínú ilé bí ànùmọ́dàrú.
ẹ máa gbọ́ dájú. olùkọ́ jáde lọ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ kọ́tà ẹ̀ sọ́ọ̀sì kápẹ́ ìlẹ̀ bá bí mi kápẹ́ ìgẹ̀gẹ̀ bá bí mi tí ẹ̀ rí mi láti ọjọ́ yẹn ẹ̀ ti wá mi rí. kò sígbà tó ní wá mi gbà náà tẹ́lẹ̀ gbogbo tí mo ti ẹ̀ sọ ìlú mo bẹ́ẹ̀ ṣe kí. wàhálà àwọn ilé yìí sí. kò wá mi gbà gbogbo bá kò kọrí sí. dáàdì kí ni tí wọn kọ́ tẹ́ ṣe yìí? ṣé ìkọ́ tó kù yìí? ṣé ìkọ́ tó yẹ ká tó ṣe fún mi lélẹ́yìí? ọmọ náà mo lè padà bọ̀ nígbà tó ti yẹ tó bá jẹ́ mi mo bí ẹ lóòótọ́ ò ní ṣe gbogbo tó ṣe sí mi. dáàdì gbogbo ní ṣẹṣẹ àríyìn mo. Ọ̀làdé kí ló ṣẹlẹ̀? Kí ló tó ń bá dáàdì argue? What is wrong with him? wọn náà wò kọ́ dáàdì ṣe dáàdì pààkì ẹ̀ ó dáa ká máa yọjú sí òbí ẹni déédéé ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyá kan o kò sí ohun tó yẹ ká jẹ gbàgbé òbí ẹni ilé o bàbọ̀ sí mi oko. Dáàdì ẹ̀yin sùn dáàdì wọ́n ń ẹ̀ máa bọ̀. Please ẹ jókòó. ẹ lẹ sá. ẹ jọ kí la lè ṣe fún yín o. òun ló lè explain ohun tí ó gbé wa débi. Dáàdì Dr. Abímbọ́lá ni Dr. Túnmiṣe ni. àṣọ what? lẹ́yìn ìgbà tó mú tó ṣe mọ́lẹ́ látijọ́ yìí o ṣe mọ́lẹ́ látijọ́ yìí ó dídí èèyàn. dáàdì ẹnì kan wà ọlọ́pàá tó wá ká ẹ mọ́lẹ́ kan ti ṣe ẹgbẹ́ òṣèlú ti tóbi ni you would have done this. ẹ jókòó dáàdì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé rí ibi tí mo ti rí Kọ́ládé kò sí àwọn kankan tó máa rí n bẹ́ẹ̀ tí ò ní help ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé rí àwọn doctors méjèèjì náà náà dẹ̀ bá mi help ẹ̀ àwọn náà bá mi take care dáadáa. ló ṣe mú un lọ ló lọ fi sábẹ́ ààbò látọ̀dọ̀ ẹ bí ẹni tí ò ní èèyàn o rò pé ànùmọ́ dàrú ni àbí. ẹ jọ sá bí ẹ má ní mo fi ọ̀rọ̀ lẹ́yìn máa tó sọ̀rọ̀ ìjọ tàbí photograph. ara àwọn nǹkan tó tọmọ ọjà gbogbo ẹrù ẹ mo rò pé ara àwọn èèyàn ẹ náà ni bóyá àwọn ẹbí ẹ náà ni. ẹ ṣe sá lówó dáadáa èmi rè kékeré nìyàwó ìyàwó mi rè ṣe rí ọmọ tó gbé sẹ́sẹ́ yìí òun rè ṣe wá rí ọmọ ilé yìí òun tó dájú rè. ó ti kún ẹ̀wọ̀n ló kù. báàgì ẹgbẹ́ báyìí ẹ yà owó ẹ̀ nǹkan báyìí. báà mi ẹyin rò báyìí àǹtí mi ẹ fúsikẹ́. ìyá wa ẹ ǹdẹ ẹ bá bàmí jókòó. sọ wọn wà pẹ̀lú wa lẹ́ẹ̀kan náà. báàmí ẹ fúsikẹ́. ìyá mi ẹ yẹ máa bọ̀. kí ló tún ṣe mọ́tò yẹn. kò tí a yé mi báyìí o. ṣé o mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ pé kó má jẹ́ ká gbé mọ́tò yẹn wá sóko ṣé o mọ̀. kí ló mean ṣé mọ́tò tuntun mo ṣe àrà ló fẹ́ kí n gbé wá sínú gárígádá yìí. ṣé gbogbo parent wa ń fẹ́ látara yẹn ló wà òkè. ẹ má dewére wọn ẹyẹ inú ẹrù ògbọ. ṣé wípé ọmọ yín ni. Tọ̀míwá. Tọ̀míwá Tọ̀míwá ló Tọ̀míwá ṣé o rántí Tọ̀míwá ló sọ pé òun jẹ́ níjọ́ náà nígbà tí wọ́n rí ẹ̀ ara wa la yí orúkọ ẹ̀ padà sí Kọ́ládé. omi lè nìyàn lóòótọ́ mo gbà omi lè nìyàn o bá ò pàdé lókè
pàdé nísàlẹ̀ o omi lènìyàn ta ló mọ̀ wípé bó ṣe máa rí nìyí o. Baby. Tí wàá ṣe gan-an. Ó ṣe gan-an o. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ orí tó ṣe fún mi mi ní gbàgbé ó tẹ̀ jẹ́ pé níbẹ̀rẹ̀ ayé mi mi mọ bàbá mi mi mọ ìyá mi but nígbà tí mo mọ̀ ẹ́ mo mọ bàbá mi mo mọ ìyá mi mo tún wá mọ ìwọ aláàánú mi ó ṣe gan-an o Ọlọ́run máa dúró tiẹ̀ nǹkan tó bá fẹ́ Ọlọ́run máa ṣe fún ẹ wo wàá fi inú ṣe ń fún mi wàá tún fi ẹ̀yìn bí ọmọ pọn mi tí mo kàn tí mo fẹ́ sọ ọ́ títọ́ ṣòro bọ́lọ̀ ṣe fi ẹ́ pamọ́ fún mi bẹ́ẹ̀ náà lọ́lọ́run fèmí náà pamọ́ fún mi èmi náà ti rin ìgbèrí òkun mo ti rin ìgbèrí ọ̀sà mo ti dààmú láti lọ kọ́ ṣùgbọ́n Ọlọ́run fi ẹ́ pamọ́ fún mi láti jẹ́ kí ọjọ́ òní wáyé ni ṣègùn tọ̀mí wà ní. Omi lènìyàn o omi lènìyàn odò tó ṣàn wẹ́rẹ́kẹ́ 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 omi lènìyàn. Omi lènìyàn o omi lènìyàn odò tó ṣàn wẹ́rẹ́kẹ́ 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 omi lènìyàn. Bó bá dẹ́yìn ìbùlé òṣìlẹ̀ yóò dá bàtà. Bàbá ṣàn lọ sí wá tá a tún ṣàn lọ sẹ́yìn o. Bàrẹ̀gbèrí òkun tá a rẹ̀gbèrí ọ̀sà. Bó ṣe wù kó pẹ́ tó a ó pàdé lọ́jọ́ kan. Rere lèmi wá ṣe èmi ò ní ṣèkà o. Kóre bá di bí ìpàdé dọ̀hún o. Omi ṣàn gba gúúsù ó ṣàn gba àríwá. Ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. Omi àtúnṣàn pàdé lọ́jọ́ kan. Ẹni ṣe ohun ètùtù máa kíyè sẹ́kùlé o. Sáré sáré ayé kó rántí àtúbọ̀tán o. Àkógi lépa tẹ̀yìn ni ẹ máa rò. Àmọ́ òkun ṣe ká rántí o ẹ̀san ń bọ̀ o. Ẹ̀yìn lágbìràn ọ̀ràn ìkàṣẹ́ gbọ́ o. Bójú bá kojú ẹnu arí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Gbogbo amọ̀ níṣe ni àfàìmọ̀ níṣe ni o. Àtẹ̀yìn àṣẹnitán tó tún bá ní dárò. Ọjọ́ ló ń pẹ́ ìpàdé kì í jìnnà o. Èṣù olèrè iye tó dá ló máa kọ́. Olè òní gbé ẹlẹ́rù ló máa gbé. Ọ̀tá fà sókè yìí dóbò orí máa gbọ́. Bọ́ba yìí ò rí ẹ tọ̀run wò ṣe rẹ̀. Omi lènìyàn mo wí ara mi. Omi lènìyàn ṣògbọ́ ọ̀rẹ́ mi.